ọba aládé tó wà. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọba aládé wúrà mẹ́ta nínú ọkàn tí gbogbo agbára rẹ̀ ó yá ẹ sọ̀kalẹ̀ wá ẹ darapọ̀ mọ́ wa ẹ wá sọ̀rọ̀ àsìtágbára sínú ayé wa àwa tún ti dé nítorí ògo àti ìlógo yín bàbá ẹ̀yà tó ń tẹ̀síwájú àti mọ̀ gba gbogbo síwájú àti síwájú sí àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mẹ́ta lọ́kan alágbára jùlọ láyé àtúnyẹ ọ̀run àyè tí gbogbo agbára àti àti ẹ̀tọ́ sọ̀kalẹ̀ sáàrin wa àyè láti wá sùúrù tí wọ́n láti wá sọ̀rọ̀ àṣàgbára sínú ayé wa àyè láti wá gba gbogbo ògo síwájú àtiwájú àti tó yẹ àti wá lọ bàbá ní orúkọ Jésù Kristi ẹ̀yin la fẹ́ rí àyè ẹ̀yin la fẹ́ rí orúkọ ṣe àgbọ̀gbà gbogbo ògo ẹ̀yin tẹ́lẹ̀ gbogbo ògo àti àyè sọ̀kalẹ̀ sáàrin wa àyè gún wa sáàrin wa àní orúkọ Jésù Kristi àyè láti gba gbogbo ògo àyè láti gba gbogbo yìí láti gba gbogbo ọpẹ́ láti gba gbogbo yìí láti gba gbogbo ògo láti gba gbogbo ọpẹ́ láti gba gbogbo yìí ìtòpẹ́ èyí kan lógo àti yín yẹn bàbá ní orúkọ Jésù Kristi ọ̀yà ẹ̀gún wà sáà níwájú àwọn ọjọ́ yòókù lọ ẹ darapọ̀ mọ́ àjọ àti wọ́n àjọ yòókù lọ àní ẹ wá gba gbogbo ògo ẹ wá gba gbogbo iṣẹ́ àní tó dára wá síyìn rà síyìn àti gbogbo àti fọ́pá àti fògo fún títú ìbàdàn agbára yẹn ìtòpẹ́ èyí nìkan ló ní orí àti bàbá ní orúkọ Jésù ẹ gba gbogbo ògo lọ́ra yẹn nìkankan wa ẹ á sọ̀rọ̀ àti agbára sọ̀rọ̀ yẹn wa ẹ̀gún wà sáà àti gbogbo agbára yẹn ẹ sọ̀rọ̀ àti gbogbo àṣẹ sáà yẹn wa ẹ á gba gbogbo ògo ẹ yẹ kí gbogbo kó sì mọ̀ jẹ́ tiyẹn ẹ ṣe bàbá mi tó pẹ́ ní ti gba èyí gbogbo ẹ ṣe Ọlọ́run ayẹyẹ tó pẹ́ ní ti gba gbogbo yẹn ẹ ṣe tó pẹ́ yóò tún mọ gbogbo síwájú àti wájú ògo 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 ìyẹn ọlá àtọ́pẹ́ ní forúkọ ní bàbá mi mímọ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi à ń kà nínú ìwé àwọn ọba kìíní orí ìkẹta-ó-dín-ní-ogún àkà ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ ìkẹfà rẹ̀ ìwé àwọn ọba àkọ́kọ́ orí 17 ẹsẹ̀ 1 dé 6. Èlíjà ará Tíṣbì láti inú àwọn olùgbé Gileadi wí fún Ábù pé bí Olúwa Ọlọ́run ti wà níwájú ẹni tí èmi dúró kì yóò sí ìrì tàbí òjò ní ọdún wọ̀nyí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi ọ̀rọ̀ Olúwa sì tọ̀ wá wípé kúrò níhìn kí o sì kọjú síhà ìlà oòrùn kí o sì fi ara rẹ pamọ́ níbi odò Kéríìtì tí ń bẹ níwájú Jordan yóò sì ṣe ìwọ ó mu nínú odò náà mo sì ti pàṣẹ fún àwọn ẹyẹ ìwò yìí láti máa bọ́ ọ níbẹ̀ ó sì lọ ó sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa ó sì lọ ó sì gbé ẹ̀bá odò Kéríìtì tí ń bẹ níwájú Jordan àwọn ẹyẹ ìwò sì mú àkàrà pẹ̀lú ẹran fún wa ní òwúrọ̀ àti àkàrà àti ẹran ní alẹ́ òun sì mú nínú odò náà. Ọ̀rọ̀ wa tá à ń gbéyẹ̀wò fún àjọṣe yìí Ọlọ́run ọ̀rọ̀ sọ̀rọ̀ àṣẹ agbára rẹ̀ sínú ayé mi bí mo ti ń wọnú ọdún 2025 lọ. Ọlọ́run sọ̀rọ̀ àṣẹ àti agbára rẹ̀ ìwọ Ọlọ́run ọ̀rọ̀ bí mo ti ń wọnú ọdún 2025 lọ. Wo Èlíjà òun ló sọ pé kójò mọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ ló sọ pé kójò mọ́ ọ̀rọ̀ nígbà tó ní kójò mọ́ ọ̀rọ̀ kiri kọ̀mọ́sẹ̀ òjò ọ̀rọ̀ ìrọ̀ ọ̀sẹ̀ ṣùgbọ́n Ọlọ́run sọ̀rọ̀ sínú ayé rẹ̀ ọkọ̀ sí ọlọ́ba ó yá Èlíjà kúrò níbi tó wáyé lọ sí odò tí a pè ní Kéríìtì níwájú Jọ́dánì lọ farapamọ́ níbẹ̀. Mo ti pàṣẹ fún àwọn ẹyẹ ìwò láti máa bọ àárọ̀ ọ̀sán àti alẹ́ so omi odò yẹn òun ni kò mọ́ mu. So níbi báyìí Ọlọ́run fẹ́ kó yí èmi àti wípé òun ò lè sọ̀rọ̀ sínú ayé ènìyàn kí èèyàn kan kó mú kó wá bá ènìyàn no òun kọ́ kò sí bí nǹkan sì lè le koko tó kò sí bí èèyàn sì lè mú tó níwọ̀n bá tí àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run bá sì wà nínú ayé ènìyàn èyàn ní mọ̀ pé èèyàn mọ̀ èèyàn mọ̀ pé wàhálà ń bẹ èèyàn náà mọ̀ pé ìfòró kan bẹ àbí ogun kan bẹ abalajọ wo bí àti tí àgbàtọ́dọ̀ ti bẹ̀rẹ̀ wo bí wàhálà ṣe pọ̀ lọ́tún wàhálà pọ̀ lọ́sì tí àwọn èèyàn tí wọ́n fún gbogbo nǹkan lé kókókókó tẹ́ pé wọ́n sàn fara ní gbogbo ènìyàn pàápàá ní àgbáyé onírúurú nǹkan ni wọ́n ń dá sílẹ̀ láti mú kí ojú ọmọ pa àwọn ènìyàn ṣùgbọ́n àwọn tí wọ́n fi Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé àtagbára wọn kò ṣe aláìní lóòótọ́ wọ́n gbúrò rẹ̀
wọ́n ń rí, wọ́n ń ṣe kí ni, wọ́n sì mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀, ṣùgbọ́n bí àwọn ti tayé ṣe ń jẹ̀rora àwọn ò jẹ̀rora bẹ́ẹ̀, ìyẹn àwa àyànfẹ́ Ọlọ́run. Nítorí pé kí ni àṣẹ àti agbára ọ̀rọ̀ Ọlọ́run ó wà nínú ayé àwọn àyànfẹ́, ètò ti fìdí rẹ̀ múlẹ̀ wípé kí ni bí àwọn ọmọ kìnìún àwọn sáré bí a sì mọ pa àwọn gidi gan lọ́pọ̀lọpọ̀ tó bẹ̀rẹ̀ dé pé kò sí ròyìn, ṣùgbọ́n ní ti àwọn tí wọ́n fi Olúwa ṣe gbẹ́kẹ̀lé wọn kì yóò ṣàlàyé ohun tí ó dára. Èyí fìdí ọ̀rọ̀ àti àṣẹ agbára rẹ̀ múlẹ̀ nínú ayé àwọn ènìyàn fẹ́ rẹ̀. Ìtọ́sọ wípé kí ni ó ní wọ́n mọ̀ ṣe bẹ̀rù mọ̀ sí fẹ́ tó pé èmi wà pẹ̀lú rẹ̀ nígbà gbogbo ní ọjọ́ gbogbo níbi gbogbo ní ipòkípò yóò tọ́ ọ lè wà. Nígbà tó ń bá rìn láàrin náà kì yóò ran irun rẹ̀ débi pé yóò ràn wọ́n gangan. Nígbà tó bá rìn láàrin àwọn ẹ̀gún kì yóò kọ́ aṣọ débi pé yóò kọ́ wọ́n gangan. Nígbà tó bá rìn láàrin agbára gbolúbú omi kì yóò bù ọ́ mọ́lẹ̀. Àṣẹ àtagbára Ọlọ́run lélẹ́yìí. Wò àmọye ìjì, àmọye iná, àmọye odò ìtẹ́sí kíni tí wọ́n ti dà sínú ayé, ṣùgbọ́n èmi àti ẹ Ọlọ́run kọ́ wa yọ nípa agbára àti àṣẹ ọ̀rọ̀ rẹ̀. Now 2025 táwa ń wọ̀ lọ ó nídìí láti béèrè fún àṣẹ àtagbára Ọlọ́run àlàyé láti gbilẹ̀ nínú ayé rẹ̀, láti mọ farahàn nínú ayé rẹ̀, àyè láti mọ ṣiṣẹ́ nínú ayé rẹ̀ láì sí màtí náà ṣàrẹ̀ ju tàtí wá lọ. Nítorí pé kíni 2025 táwa ń wọ̀ lọ ọdún ògo tó ga ni, ọdún ìgbéga tó ga ni, ọdún ìṣeré tó ga ni ju tàwọn ọdún yòókù tó ti kọjá lọ. Ọdún tó yẹ pé kiri gbogbo tí ń ṣe ẹ̀tọ́ rẹ, ìpín rẹ, ìdílé rẹ ọgbọ́dọ̀ gbà padà, ọgbọ́dọ̀ tẹ̀lé ọ padà, ọgbọ́dọ̀ mọ̀ ti lò fún ọ ni. Ṣùgbọ́n bí ọdún yẹn ṣe jẹ́ ọdún ògo, ọdún ìgbéga, ọdún ìṣeré fún ọ, fún mi, fún kálukú wa, bẹ́ẹ̀ náà ni ìjọba òkùnkùn Sátánì àtàrí kéré gbogbo pátá àwọn náà ti ṣe kíni wọ́n ti lọ lúgọ sínú ọdún yẹn. Wọ́n ti parí àwọn iṣẹ́ fún ọdún 2025 yẹn láti pé kíni kí àwọn tí wọ́n ní ògo lò nínú ẹ̀ wọ́n mọ̀ sí rí ògo wọn lò. Ṣùgbọ́n Ọlọ́run á sọ tọ́nà bá wá sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé rẹ̀, gbọ́ mi, gbogbo agbára àti ìlàkàkà wọn asán ni ó máa já sí. Ó rí wípé kíni ibi tí ọba yẹn kọ́ wà láti pé kíni kọ́ mọ́ sí kó lè bá rí ògo rẹ̀ gbà, kó lè bá rí lò, ibẹ̀ lọ́dọ̀ sí kíni ni ó darí rẹ̀ sí pẹ̀lú àṣẹ àtagbára rẹ̀ nínú ayé rẹ̀. Irú ọ̀sẹ̀ nínú ayé Èlíjà ni kó jọ mọ́ ọ̀rọ̀ kiri kan mọ́sẹ̀ fún àwọn ọdún kan, ojú oṣù rẹ̀ yóò ṣiṣẹ́. Ọlọ́run á sọ wípé kíni sórí ibi tó wáyé tó bá dúró níbẹ̀ ebi ọ̀pá ìyà ọ̀jẹ̀ ọ́, ẹ̀yà kọjá lọ síbí báyìí lọ dúró níbẹ̀ mọ̀ mú omi tí ń bẹ omi odò yẹn. Èlíjà wà ń bẹ, àwọn ẹyẹ wọ́n ń gbé ẹran àti àkàrà fún láàárọ̀, lọ́sàn-án àti ní alẹ́. Àṣẹ ọ̀rọ̀ àtagbára Ọlọ́run nìyẹn. Ọgbọ́n ó ní mo ti pàṣẹ fún àwọn ẹyẹ láti mọ gbé àkàrà sí ẹran wá fún ọ láti mọ bọ. So 2025 tí ọba fàyè gbà kí Ọlọ́run kó sọ̀rọ̀ àṣẹ sínú ayé rẹ, gbọ́ mi, o ò lè bá wọn mọ̀ ní kì í ṣe pé nígbà tá a bá wọn tó láti àkókò yìí lọ gangan o ò sí láwọn tí mo bá wọn mọ̀ nira àti òṣà àti àti kankan àti nira kankan mọ́. Nítorí pé kíni láti ibi gbogbo wa ló ti mọ rí ìrànlọ́wọ́ àti olóore, ló ti mọ rí àwọn tọ́tọ́ yẹ sí ọ láti mọ gbé ọ̀gá, láti mọ ràn lọ, láti mọ fi ohun tọ́tọ́ àtúntọ́ yẹ fún ọ gẹ́gẹ́ bí Ọlọ́run ti rán àṣẹ rẹ̀ sínú pa, ló ti pàṣẹ fún àwọn ẹyẹ. Ọlọ́run ti rán àṣẹ jáde, ó ti pàṣẹ fún àwọn kan láti kíni láti jẹ́ agbátẹrù fún wọn náà nínú ọdún 2025. Àwọn wo ni èmi ọmọ èyí máa ti bí lẹ́gbẹ́ sọ pé ìmọ̀ tẹ nìkan. So fún ìdí èyí ohun tó nídìí ni wípé kíni kí Ọlọ́run kó sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé rẹ̀ gẹ́gẹ́ bó ṣe kọ sí Èlíjà, kọ́kọ́ sí ìwọ náà, kọ́kọ́ sí èmi náà, kọ́ ẹ pé 2025 yẹn gbogbo àwọn tọ́tọ́ láti mọ ṣe mí lórí, láti mọ ràn mí lọ, láti mọ gbé mi ga, láti mọ pèsè fún mi fún gbogbo tí mo nídìí kí wọ́n lè mọ ṣe kíni, kí wọ́n lè mọ tọ̀ mí wá. Ìbólẹ̀ kí n jókòó sí, ìbólẹ̀ kí n dúró sí. Àṣẹ àtagbára ọ̀rọ̀ Ọlọ́run alààyè nínú ayé mi ló lè darí mi lọ síbẹ̀. Bẹ́ẹ̀ náà ni ìwọ náà. So ètò pọn dandan fún ọ láti béèrè fún àṣẹ àtagbára ọ̀rọ̀ Ọlọ́run nínú ayé rẹ nìyí. Gbọ́ tó bá pé tí ènìyàn bá ní mo tún tẹnu mọ́, ó ti lùsì ó ti fẹ́lì pátápátá. Wo àwọn kan bẹ ojoojúmọ́ ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n máa ń lé káàkiri lọ́wọ́ ayé wọn títí dòní lónìí, ibì kan náà ni wọ́n wà. Ẹlòmíì ò tẹ̀sí lójú kan náà, ó tún jájú rẹ̀ yìí ní pátápátá. Nítorí pé kíni ó fi gbogbo ìrètí rẹ̀ sínú àwọn ìránṣẹ́ Ọlọ́run wípé kíni táwọn ìránṣẹ́ Ọlọ́run bá ti sọ̀rọ̀ àṣẹ sínú ayé òun ó ti tán. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n sọ̀rọ̀ àṣẹ sínú ayé rẹ̀ àti ibo ni wọ́n ti gbà àṣẹ yẹn àtọ̀dọ̀ gbogbo ọ̀rọ̀ àṣẹ tí wọ́n sọ sínú ayé rẹ̀ yẹn tọ́lọ́wọ̀n ọba jàn ló ń tẹ̀, gbọ́ mi, òfo ni ó yà sí. Mọ́ mú àwọn ìránṣẹ́ Ọlọ́run lékè
wọn kì í ṣèkì, wọ́n sọ̀rọ̀ àṣẹ sínú ayé rẹ̀ ní òtítọ́ àti ní òdodo, ṣùgbọ́n kò wá sí ìmúṣẹ nítorí pé kí ni Ọlọ́run ló yẹ kó mọ wojú, àwọn ló ń wojú. So nítorí pé ó ti ń wojú wọn, Ọlọ́run náà kò ṣe kí ni, kò fi oúnjẹ tán, kò fi oúnjẹ jan àṣẹ tí wọ́n pa sínú ayé rẹ̀. Kì í ṣe pé àwọn ni wọn ò ṣe kí ni, wọn ò jẹ́ olótìtọ́ àbí ìránṣẹ́ olótìtọ́. No, wọ́n jẹ́ ìránṣẹ́ olótìtọ́, wọ́n sì ń pàṣẹ pẹ̀lú inú kan sínú ayé rẹ̀. Kì í ṣe àwọn èké o, àwọn ètè èké yẹn ìsọ títí wọn, mọ̀ ń sọ àwọn ìránṣẹ́ olótìtọ́ tí wọ́n sì ń gbé ní òtítọ́ àti ìfẹ́ Ọlọ́run aláyé. Lóòótọ́ ni wọ́n súre sínú ayé, wọ́n sọ̀rọ̀ àṣẹ òtítọ́ sínú ayé láti inú ọkàn kan pẹ̀lú inú kan, láì retí kankan látọ̀dọ̀ rẹ̀, láì gbé sínú condition kan, ṣùgbọ́n nítorí pé ènìyàn ló fi gbẹ́kẹ̀sẹ̀ òfin ọ̀tọ̀ Ọlọ́run fi àjùlọ rẹ̀ hàn, kò jẹ́ kí àṣẹ yẹn wọ́n pàṣẹ ẹ̀kọ́ wá sí ìmúṣẹ nítorí pé òun ló yẹ kó mọ wojú, ènìyàn ló ṣe kí ni, ló ń wojú. Èyí tí kò dùn mọ́ Ọlọ́run nínú, wá ojú rere Ọlọ́run, béèrè fún àṣẹ Ọlọ́run. Ó rí pé gbogbo àṣẹ ọ̀rọ̀ tí wọ́n bá pa sínú ayé rẹ̀, ẹnikẹ́ni yóò wù kó wù kó jẹ́, ó rí pé kí ni yóò mọ fìdí múlẹ̀ nítorí pé Ọlọ́run gangan fúnra rẹ̀ yóò mọ jẹ gbogbo ẹni ó tẹ̀. Agbára ti lè ṣe lé láti mọ rí ìyanu Ọlọ́run bá ṣe wọnú 2025 lọ ní orúkọ Jésù Kristi. Ọlọ́run gbé wo èmi àti ẹ̀. 2025 yóò ṣiṣẹ́ ní kọ̀ọ̀kan wá sí rere lọ́pọ̀lọpọ̀ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀. Èyí fún agbára àti àṣẹ ọ̀rọ̀ rẹ tí wọ́n tuntun gbé sínú ayé mi, ìjẹ́ pé ayé mi ò tún bá bákan náà mọ̀. Pàápàá jùlọ 2025 ní gbogbo ọ̀nà yóò pè mí fún rere láti mọ̀ fọ̀ nínú débi pé tí mo fọ̀ nígò kọjá òun tí mi gẹ́gẹ́ retí lọ. Bàbá gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Gbogbo ògo àti ìrìnmọ́dá padà sọ́dọ̀ Ọlọ́run ayérayé. O èyí fún àwọn àṣẹ àtagbára ọ̀rọ̀ rẹ̀ èyí tí wọ́n tún pa sínú ayé mi, tí wọ́n tún fọ̀ sínú ayé mi ní ọ̀tún jù àti wá lọ. Ìjẹ́ pé àní ayé mi ọbẹ̀rẹ̀ sí fọ̀ ní ògo jù àti wá lọ. Bẹ́ẹ̀ ni àní 2025 tí mo wọ̀ lọ ni àìdínú àrógòrò kọjá àní ìwòye mi lọ, màá rógòrò kọjá lọ ju àní ìrètí mi lọ. Bẹ́ẹ̀ ni àyè yóò tún mọ gbàgbé láti mọ ṣòro láti mọ tọ́jú láti mọ ìkejì àti wá lọ. Ògo ni fún orúkọ rẹ̀ bàbá ọbẹ̀ mi mímọ́. Mẹ́ta lọ́kọ́ ní orúkọ Jésù gba ọpẹ́ àti èmi. Ògo ni fún orúkọ Ọlọ́run ayérayé. Àtòbíjọ́ ní orúkọ Jésù gba ọpẹ́ àti èmi. Èmi àdéhùn mọ́bẹ̀rẹ̀ mọ́dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀. Èyí fún àwọn àṣẹ agbára ọ̀rọ̀ rẹ̀ èyí tí wọ́n pa sọ ayé mi ní ọ̀tún lójoojúmọ́. Èyí fún àwọn aṣọ rẹ̀ tí wọ́n fọ̀ sọ ayé mi lójoojúmọ́. Èyí fún àwọn aṣọ rẹ̀ tí wọ́n kọ́ sí mi lójoojúmọ́ láti mọ mú kí ayé mi àkótó gbòòrò tí kò tún mọ fọ inú ògùn jàṣẹ wa lọ. Olúwa ìjẹ́ pé àní 2025 táwọn olùbọ̀ bá ti bẹ̀rẹ̀ nínú rẹ̀ àyè yọ gbà mí láti mọ fọ inú ògùn bó ṣe gbà mí lọ. Àyè mi ó tún mọ gbèrè inú ògùn bó ṣe gbà mí lọ. Àyè mi tó mọ fọ inú ògùn bó ṣe gbà mí lọ. Olúwa ògo ní forúkọ rẹ̀. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ tó pé mi mọ̀ lórí Olúwa ò mọ̀ ṣe o. Mo dá gbogbo ìpadà sọ́dọ̀ pé mi mọ̀ lórí Olúwa mọ̀ sọ wípé ṣe ní gbogbo ẹni tó mọ̀ yẹn ní mọ̀ forúkọ rẹ̀ ga. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá gbogbo ògo àti ìyìn ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ fún títóbi àtagbára rẹ̀ láyé mi, fún ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn rẹ̀ ní ayé mi ní gbogbo ọ̀nà. Olúwa gba ọpẹ́ àti ìyìn mi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá gbogbo ògo àti ìdìmọ́dá padà sọ́dọ̀ rẹ̀ àní fún títóbi àtagbára rẹ̀ nínú ayé mi, àní fún ìrànlọ́wọ́ rẹ̀ fún ayé mi ní gbogbo ọ̀nà láti mọ mú kí ayé mi kó tún mọ nítẹ̀síwájú rere tó ga jùlọ, láti mọ mú kí ayé mi kó tún mọ gbòòrò fún ojú tó ga jùlọ, láti mú kí ayé mi kó tún mọ kún fún ayọ̀ àti tó ga jùlọ, láti mú kí ayé mi kó tún mọ fọ nínú ògo tó ga tó tóbi jẹ́ tẹ́lẹ̀ pé ní olójúmọ́. Olúwa ọmọ ṣe gba ọpẹ́ àti ìyìn mi. Olókojọ́ mọ̀ sọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn mi. Àìní gbogbo ọ̀nà mi dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀. Ètò pé ìwọ ni Ọlọ́run alágbára. Ètò mú káyé mi kó mọ gbòòrò, àìtó mú káyé mi kó mọ fọ nínú ògo, tó mú káyé mi kó mọ gbèrò nínú ògo, tó mú káyé kó tún mọ gbà mí jù tàbí wá lọ. Láti mọ ṣe rere, láti mọ tọ́ inú rere, láti mọ mú kí ìrìnàjò mi kó tún mọ pọ̀ ní ògo láti wá tóbi rẹ̀. O ṣé Olúwa, Olúwa Ọlọ́run àwọn ọlọ́run ọba ọba gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. Ní gbogbo ọ̀nà mo gbé orúkọ rẹ̀ ga, àní gbogbo ọ̀nà mo yin orúkọ rẹ̀, ní gbogbo ọ̀nà mo fọpẹ́ fún ọ, ní gbogbo ọ̀nà mo fìyìn fún ọ, ní gbogbo ọ̀nà mo júbà rẹ̀, àní gbogbo ọ̀nà mo sọ wípé o ṣé Olúwa, mo sọ wípé o ṣé Olúwa. Ògo 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 ìyìn láti ọpẹ́ ní forúkọ rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo kí ọ, mo yìn ọ, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún àwọn ilẹ̀kùn ògo, àwọn ilẹ̀kùn gbéga, ilẹ̀kùn àṣírí tuntun tí wọ́n tún ṣe fún mi. Àní láti mọ pọ̀ sí nínú láti wá ti gbéga rẹ̀, láti mọ ní àṣírí tó ga jù tàti wá lọ, àní láti mọ lékèsí àjù tàti wá lọ. Pàápàá jùlọ 2025 láti mọ kó tún pè mí àní kọjá àní ìwòye àti kọjá ọgbà àti màtúyẹ̀ ẹ̀dá gbogbo lọ. Bàbá gba ọpẹ́ àti ìyìn mi, àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Gbogbo ògo ìyìn àtọ́lá ni mo dá padà sọ́dọ̀ rẹ̀, ọmọ ṣe Ọlọ́run ayérayé. Gbogbo ògo àtọ́lá ni mo dá padà sọ́dọ̀ rẹ̀, ọmọ ṣe Ọlọ́run àtóbi jùlọ. Olúwa fún àwọn ilẹ̀kùn ògo, àwọn ilẹ̀kùn gbéga, ilẹ̀kùn ṣe rere àti tí o tún ṣe fún ìdàtí wa lọ. Olúwa àní fún àwọn ìtẹ̀síwájú rere tó mú kọ́mọdé báyìí láti mọ fò, láti mọ gbè, láti mọ gbòòrò nínú ògo ìdàtí wa lọ. Ògo ní forúkọ rẹ̀ bàbá, ògo ní forúkọ rẹ̀ ọmọ, àyè ògo ní forúkọ rẹ̀ mọ́ àtóbi jù bàbá. Ọmọ ṣe gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn. Àti fún gbogbo àṣepọ̀ àyè tí wọ́n ṣe láyé mi, àti fún gbogbo rere àyè tí wọ́n ṣe láyé mi, àti gbogbo ìtẹ̀síwájú rere àyè tí wọ́n ṣe láyé
ayé mi èmi àdèmọ́ bẹ̀ bàbá gba ọpẹ́ àti èmi ológo jùlọ gba ọpẹ́ àti èmi olùrọ̀fẹ́ gba ọpẹ́ àti èmi aláàánú gba ọpẹ́ àti èmi ní gbogbo ọ̀rọ̀ mo gbé orúkọ rẹ ga àní gbogbo ọ̀rọ̀ mo fọpẹ́ fún àní gbogbo ọ̀rọ̀ mo fìyìn fún àní gbogbo ọ̀rọ̀ mo ṣúbà rẹ mo sọ wípé o ṣe Olúwa mo sọ wípé o ṣe Olúwa mo sọ wípé o ṣe èmi àdèmí bàdé gbẹ̀rọ àwọn akọ̀wé kọ̀mọ̀tà ti fìyàn àní fún ọdún 2025 àní tí wọ́n tún ti ṣe ní ọdún ògo ọdún gbogbo ọdún ṣeré fún mi àní kọjá ìwòye mi lọ àní kọjá ìrètí mi lọ ètò tó kọjá ọgbà àti màtúyẹ dá gbogbo abátá ògo ní forúkọ rẹ ètò pé ní 2025 yẹ àní èmi ó ta èmi ó tó lé kiri àṣà lọ Ọlọ́run mo dá gbogbo padà sórí gba ọgbà àti èmi ètò pé ìdíwọ́ àbíjẹ̀rẹ̀ ká àti ìdádó kan àní wọ́n bá dá ìwọ́ ìgbèkùn yóò ṣe ètò pé wọ́n ti palẹ̀ gbogbo ọmọ ìwọ́ ti rán gbogbo ọmọ sínú ìgbèkùn ògo ní forúkọ rẹ bàbá ìyìn ní forúkọ rẹ àti òjò ọmọ ṣe o àgbà ọmọ ṣe ológo jùlọ ọmọ ṣe ní gbogbo ọ̀nà táwọn ṣe àti ìyìn àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run àwáwí kan ò ṣe fún mi ju pé kí ni ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí lọ nítorí ògo àti ìnógo rẹ àti pé lẹ́yìn rẹ ẹni rere àti olóòótọ́ kò ṣe bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àánú ni mo béèrè fún bàbá ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣẹ̀ṣẹ̀ mi jì mí wá sọ mi di mímọ́ oore ọ̀fẹ́ àti ọlọ́run mo béèrè bàbá ṣàánú fún mi dárí gbogbo orúkọ jáde mi wá sọ mi di mímọ́ Olúwa àwáwí kí ni mo ní tí wọ́n fẹ́ ṣe níwájú rẹ kò ṣe ju pé kí ni Olúwa ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí wá sọ mi nítorí pé ìwọ àdìwọ̀ nìkan ṣoṣo lẹ́ni rere àdì olóòótọ́ àtẹni pípa àtẹni mímọ́ lẹ́yìn rẹ kò sí ẹlòmíràn mọ́ bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí wá sọ mi di mímọ́ nínú oore ọ̀fẹ́ àti ọlọ́run tó ga jọ bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi wá sọ mi di mímọ́ tí gbogbo agbára ni tó fi hàn bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi wá sọ mi di mímọ́ bójú láti òkè wá bàbá ní orúkọ Jésù Kristi ó yá ṣàánú fún mi dáríjì mi sọ mi di mímọ́ ṣàánú fún mi dáríjì mi wá sọ mi di mímọ́ ní gbogbo orúkọ jẹ́ ẹ̀ṣẹ̀ mi bàbá ṣàánú fún mi dáríjì mi sọ mi di mímọ́ nínú àdúrà sọ bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi láti gbogbo apá tó fi jọrọ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí àìsàn mi láti gbogbo ọ̀nà tó fi jọrọ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí wá sọ mi di mímọ́ nínú oore ọ̀fẹ́ àti ọ̀nà tó ga jùlọ àánú ni mo béèrè fún èmi ò ní kankan tí mo fẹ́ sọ wípé kí ṣàánú fún mi lọ bàbá dáríjì mi wá sọ mi di mímọ́ ṣàánú fún mi dáríjì mi wá sọ mi di mímọ́ tí mo bá tó fi jọrọ mi àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun mo béèrè fún bàbá ṣe fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀rí káfárì tí ń ṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun bá gbogbo májẹ̀mú gbà níjẹ́ ni èyí kò sí ìrùbọ̀ àti tùmíràn lẹ́yìn rẹ̀ ni Olúwa ṣe ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi gbogbo tí ń ṣe àwọn àkọsílẹ̀ bí búburú pátápátá ni àti tá a kọjá ti kọ àbí tá a ṣiṣẹ́ nǹkan àbí tá a tó lè mọ́ nǹkan olùwàgbọ́n kò di pé pátápátá àti ọwọ́ tí ń kọ́ àti ojú tí wọ́n fi ń kọ́ àti ibi tí wọ́n ń kọ́ sí àti etí ìbẹ̀rẹ̀ àti àwọn tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo kí wọ́n di pé parẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi ọ̀yá gbogbo tí ń ṣe iṣẹ́ àṣeparí àwọn kàní àwọn ibẹ̀ ní búburú ni ègún èpè májèmú ràn gbogbo pátá ogun ẹ̀jẹ̀ gbogbo pátá ọ̀yá kí wọ́n ìdẹ́lẹ̀ àgbàrá pátá nínú ayé mi láì kù síbi kankan láì kó ẹyọ kan nítorí pé kiri wọ́n sátìrán padà ní iye kan ọkọ̀ọ̀kan tó gbọ́dọ̀ ní pátágbá kankan mọ́ lórí ayé mi láyé àti láti lóògbé ti tèmi láyé àti láyé ní orúkọ sí Jésù Kristi ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi ju ti àtẹ̀yìnwá lọ àní ọ̀tun ní gbọ́dọ̀ gbogbo ohun tó lè wà nínú ayé mi tí yóò fògo àtìyìn fún Ọlọ́run alààyè tí yóò múnú Ọlọ́run dùn tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí mo fẹ́ mọ́kàn tìgbà tí kòkò ó yá palẹ̀ ọmọ kò dá èmi fún àwọn tuntun gbogbo ó yá dáná sun wọn fọ wọn dànù kọ́ mọ̀ sí kó eruku kan àbí ẹyọ kan àbí eruku kan nínú ayé mi mọ́ ayé mi kò jẹ mọ́ pátá fún ògùn àti ìlú kẹ́kí ń jẹ́ ohun dùnú ohun àmúyangàn àwòkọ́ṣe àtàpẹ́ rere fún Ọlọ́run alààyè ìyẹn nìkan kọ́ kí wá tó wá jẹ́ ìmọ́lẹ̀ àti iyọ̀ rere àìnígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo fún ènìyàn gbogbo ní àwùjọ gbogbo ní orílẹ̀ yóò kóra fún ògo àti ìlógo rẹ̀ ìtí ọmọ mú kí ayé àwọn ènìyàn kó sì mọ kún fún ayọ̀ ètùtù láti mọ yàn àti láti mọ gbórúkọ rẹ̀ ga kò àtọ́ síbẹ̀ ìjọba ọ̀run kò yàkọ́ mọ̀ sí bọ́sọ̀ mọ́ mi lọ́wọ́ ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa túbọ̀ ṣe fún mi àyè tẹ̀ wá lọ Ọlọ́run àpá túbọ̀ ìdámiláì jùbọ̀ ìdámiláì kí túbọ̀ ìdáláì gbàgbọ́ sí gbà kí túbọ̀ ìdẹ́ni ìdáláre jùbọ̀ sí ìdáláì níbi gbogbo nígbà gbogbo ní ọjọ́ gbogbo níwájú ní gbogbo ní orílẹ̀-èdè yòówù kò wù kí n lè wà ìrìbọmi ìyọ̀rẹ̀ àti ìwẹ̀nùmọ́ ọ̀tun ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yà ṣe fún mi ọ̀yà àní oore ọ̀fẹ́ àánú ojúrere ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn àti gbéga rẹ̀ ìṣelógo àti àlọ́ àtàlẹ́ àti tènìyàn gbogbo kí túmọ̀ orin àtàṣe ayé mi kó tó mọ̀ fọ̀ ní ògbó ṣe fọ̀ ní ògo lọ bẹ́ẹ̀ ni àní ògbó ayé mi kó tó mọ̀ buyọ̀ kó tó mọ̀ yọ tuntun ní ọ̀tún lóṣù ojoojúmọ́ bí ọjọ́ àtòrùn sí yọ tuntun pẹ̀lú agbára àti àṣẹ tí kò sì sí ìdíwọ́ àbí ìdènà kàbí kẹ́ntì orí gbé wọn pamọ́ èrè ayé mi kó tó mọ̀ kún fún ògo àti lógo bó ṣe kún fún ògo àti lógo rẹ̀ ju tẹ̀tẹ̀ wá lọ porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ lọ ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi. Bàbá ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún, ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún, ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún. Ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún àìnílò ẹ̀jẹ̀ Jésù Kristi ó yá wá ṣe fún mi, àìnílò ẹ̀jẹ̀ Jésù tó sàn ní Káfárì tí ṣẹ̀jẹ̀ bájẹ̀ mùsùlùmí bá gbó májẹ̀ mùsùlùmí jẹ́ ni ó yá bàbá ṣe fún mi ní ọ̀tún nínú ẹ̀ ní orúkọ Jésù Kristi. Ó yá àìní gbogbo tí ń ṣe àìní gbogbo tí ń ṣe àkọsílẹ̀ gbogbo àdúrà gbogbo ni èké yòówù tá a ti kọ́ nípa mi bí táwọn kọ́ àbí tá a tún lè mọ̀ nǹkan àìní ọjọ́ wájú yóò gbogbo kó di pé parí àti bí tá a kọ́ sí àtọwọ́ tá a kọ́ àtọwọ́ tí ó kọ́ àtọwọ́ tá a fi kọ́ àti tí bẹ́ẹ̀ àti tí a bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ bó bá gbogbo ẹ̀kọ́ di pé parí ní orúkọ ti Jésù Kristi. Ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi bàbá yà ṣe fún ti agbára tó fi jọ́rọ̀ ní ọ̀tún ni àìní ẹ̀jẹ̀ Jésù Kristi tó sẹ́ni Káfárì ti ṣẹ̀jẹ̀ májèmí tó bá gbó májèmí bá jẹ́ ni Olúwa ṣe ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún fún mi ní orúkọ Jésù Kristi. àìní kéde gbogbo tí ṣiṣẹ́ àṣeparí sẹ́tẹ́nà tàbí kéde àtàmìlẹ̀kà níbẹ̀ ní búburú ni àwọn kéde gbogbo tí ń jẹ́ ègún èpè àti ìbàjẹ́ múná wá dá gbogbo kéde tí ń jẹ́ ogun ẹ̀jẹ̀ àyíta àdúgbò tàgbègbè tí ilé bàbá ti rí àti ẹbí tààrà tó júlùmọ̀ àyíta àwọn alájọgbé ọkọ̀ọ̀kọ̀ nínú ọ̀tún bọ̀rọ̀ ní pátágbà lórí ayé mọ́ ìtọ́pẹ́ ìwọ̀sá ti rárí padà ní iye kan tí kìí bàjẹ́ tí kò lábùlà tí kò lábùlà ti ṣe ẹ̀jẹ̀ Jésù Kristi àìtọ́pẹ́ ìwọ̀sá ti dàmí láàrin mi sì ti dọ́ ọmọ bó ṣe ti àdúgbò rẹ̀ pẹ̀lú àìní ọ̀kọ̀ọ̀kọ̀ tó gbọ́dọ̀ ní pátágbà lórí ayé bàtí kò ṣe mọ́ gbogbo tí ń ṣe àṣeparí sí àwọn káàdì sẹ́tẹ̀nà àtàrí kékeré ègún èpè àti májèmọ́ gbogbo ogun ẹ̀jẹ̀ gbogbo pátá àìní ọ̀kọ̀ọ̀kọ̀ tó gbọ́dọ̀ ní pátágbà kan lórí ayé mi mọ́sẹ̀ gbogbo orúkọ tí a fi pè é náà fi pè àwọn ilé ọjà tí wọ́n dájú bẹ́ẹ̀ àní ògbọ́dọ̀ rí fi pè mí sẹ́ Olúwa ní orúkọ Jésù Kristi. Ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún ní ẹ̀jẹ̀ Jésù Kristi tó sẹ́ni Káfárì ní àfi ṣe fi wẹ̀ mí ṣe fún mi nínú rẹ̀ ẹ̀yà ṣe ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sẹ́ni Káfárì ètí ìṣẹ̀jẹ̀ májèmí tuntun bá gbogbo májèmí bá rẹ̀ jẹ́ ni ní orúkọ ti Jésù Kristi. àìpínlẹ̀ àwọn ọkọ̀ tó wà ní ayé mi tí òfògbà ti fún ọlọ́wọ́ rẹ̀ tí inú ọlọ́run dùn sí ọ̀yà mo fẹ́ mọ́kàn tí pátí kò yà palẹ̀ mọ́ kó nu ayé mi láì kọ́ yọkan ọ̀yà àìfọwọ́n wáyà dáná sọ wọ́n bá ta àìfọwọ́n dápá kò dún ayé kọ́mọ̀ sí ku eru kan tó kéré jùlọ ní orúkọ tí Jésù Kristi. ayé mi kò àjímọ́ pátá fún ògbà tí inógo rẹ̀ ayé mi kò jímọ́ pátá fún ògbà tí inógo rẹ̀ àìní ní orúkọ Jésù Kristi àìní kí wájú wà mú yangàn àìní tí wọ́n mọ̀ fi yangàn nígbà gbogbo tí wọ́n mọ̀ fọwọ́ rẹ̀ sọ nígbà gbogbo bàbá ní orúkọ Jésù Kristi àìní kọ́mọ̀tì kọ̀ tán síbẹ̀ àìní ayé mi kò tó wá jẹ́ ìmọ́lẹ̀ iyọ̀ rere àìní fún ògbà tí inógo rẹ̀ nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo níwájú èèyàn gbogbo àìní fún àwọn èèyàn gbogbo àìní àwùjọ kan àbí nígbàgbé àbí ní orílẹ̀ nílùkìlù àbí tí mo bá wà sẹ́ ní orúkọ Jésù Kristi yàtọ̀ kí ògo ìkó tó mọ̀ jẹ́ káàbọ̀ kí ó tó mọ̀ yí padà tó káàbọ̀ tó mọ̀ kún fún àyàn tó dá ti mọ̀ gbé orúkọ rẹ̀ ga àìní kí tó àìdíjọ́ bọ̀ pẹ̀lú àkọ́mọ̀sí bọ́sọ̀rọ̀ mọ́ lọ́wọ́ ní orúkọ tí Jésù Kristi. Ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún nínú ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ nípa bàbá ẹ̀yà ṣe fún ti bu agbára tó fi jọ́ lọ́rùn ni àìní orúkọ Jésù Kristi. ọ̀yà àyíyẹ̀mí ọ̀yà kó tó bá ti gbàdá lẹ́rìí bó ti gbàdá lọ ọ̀yà kó tó bá dàmí lẹ́rìí bó ti dàmí lẹ́rọ àìkí tó bá jẹ ìdálẹ́ bó ti jẹ ìdálẹ́ lọ níbi gbogbo nígbà gbogbo ọjọ́ gbogbo níwájú ní gbogbo àìní ní gbogbo ọ̀nà àìní bí kíbi òkun nìjẹ́ láyé ní orúkọ Jésù Kristi. ẹ̀yà tó bá dàmí lẹ́rìí bó ti dàmí lẹ́rọ àìdẹ́kí méjì àti bó ti gbà kí tó bá jẹ ìdálẹ́ bó ti dẹ̀ lẹ́rìí lọ ti bu agbára tó fi jọ́ lọ́rùn ni ní orúkọ Jésù Kristi. Ìrìbọmi ìwẹ̀nùmọ́ ọ̀tún ni àìní ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ Káfárì tí ṣẹ̀jẹ̀ májèmí tuntun bá gbogbo májèmí bá jẹ́ òṣù bá tuntun mẹ́lẹ̀ Olúwa ṣe fún mi nínú rẹ̀ júdà àtẹ̀wá orí ọ̀fẹ́ àánú ojú rere lọ́wọ́ àtàtìlẹ̀ àti gbéra ṣílógò dáná ìdálárì rẹ̀ yà kí túmọ̀ rí wájú bó ṣe rí gbà lọ àyè kí túmọ̀ rí wájú bó ṣe rí gbà lọ kí túmọ̀ rí wájú bó ṣe rí gbà lọ kí túmọ̀ rí wájú bó ṣe rí gbà lọ àyè mi kó túmọ̀ gbẹ̀rẹ̀ ní òkú bó ṣe gbẹ̀rẹ̀ ayé mi kó túmọ̀ fọ́ ní òkú bó ṣe fọ́ ní òkú lọ ìtẹ̀síwájú kó túmọ̀ jẹ́ tèmi jẹ́ tèmi lọ àṣírí kó túmọ̀ jẹ́ tèmi jẹ́ tèmi lọ òkú ìyọra kó túmọ̀ jẹ́ tèmi jẹ́ tèmi lọ ayé mi sẹ́ àní òkú ayé kó túmọ̀ bó ṣe búyọ lọ àní òkú tẹ̀lé lórí mi àkótùmọ̀ ti rí òfin pátá àyè pátá ju bó ṣe jù lọ àní àṣírí tẹ̀lé lórí ṣe lórí mi àkọ́bẹ̀ ti ṣe fún mi pátá ju àti wá pé olóògùn tó ga jùlọ òun tẹ̀lé lórí ṣe àkọ́bẹ̀ ti gbé ṣe fún mi pàgbà àṣẹ pé olóògùn tó ga tó tóbi jọ tẹ́lẹ̀ pé tó nínú àní ẹ̀rí àyè mi kó túmọ̀ kún fún ògùn tó ga tó tóbi jọ tẹ́lẹ̀ pé tó lójúmọ́ ti bu agbára tó fi jọ lọ ní orúkọ Jésù ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún jọ àti ìjọ àìní ẹ̀jẹ̀ tí ó yà ṣe fún agbára tẹ̀jọ̀ wọn lọ yà ṣe fún bàbá ní ọ̀tún lóko ṣe ayé kó amọ̀fọ̀ ní ògùn agbára rẹ̀. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mímí àti agbára rẹ̀ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lójijì agbára àti àṣẹ ọ̀rọ̀ rẹ nínú ayé mi ó yá kó sì mọ fọlọ́dọ̀ kó sì mọ fìdí múlẹ̀ láti mọ lápá rere kọjá àní èyí tí mò ń fojú sọ́nà àbí tí mò ń retí lọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi iná mímí àti agbára mo béèrè fún yà gbé wọ̀ mí lójijì olùwàtúbọ̀ kọ́ mi fún iná mímí àti agbára ètò àtiwá ní orúkọ Jésù Kristi àtúbọ̀ kọ́ mi fún iná mímí àti agbára ètò àtiwá ní orúkọ Jésù Kristi àṣẹ àti agbára ọ̀rọ̀ rẹ ni àyíká yẹ mi àkótó mọ̀ fọ̀ ní ọ̀tún lójoojúmọ́ àyíkótó mọ̀ fìdí mílẹ̀ ní ọ̀tún lójoojúmọ́ àyíkótó mọ̀ fàáhọ̀ ní ọ̀tún lójoojúmọ́ àní ní orúkọ Jésù Kristi ó tó wá mọ́ ayé mi gbòòrò gbilẹ̀ gbòòrò nínú ògùn àtiwá ní ọ̀tún lójoojúmọ́ sẹ́ ní orúkọ Jésù Kristi ọba kọ́ mi fún iná mímí àti agbára rẹ àyíkó fún iná mímí àti agbára rẹ olúwa kọ́ mi fún iná mímí àti agbára rẹ tí gbogbo tó fi jọ lọ́rùn tí gbogbo àwọn tó fi yàtọ̀ kọ́ mi fún iná mímí àti agbára rẹ sẹ́ ní orúkọ Jésù Kristi ayé mi àyíkó tó mọ̀ kún fún àṣẹ àtàgbára rẹ àṣẹ àtàgbára rẹ ayé mi àyíkó tó mọ̀ fọ̀ ju bó ṣe fọ̀ lọ àyíkó tó mọ̀ fìdí mọ̀ bó ṣe fọ̀ lọ àyíkó tó mọ̀ fara bó ṣe fọ̀ lọ ayé mi àyíkó tó mọ̀ pọ̀ ní ògo láti tóbi àti gbáyàjọ tí wọ́n lọ ìtẹ̀síwájú tó lógo kó tó mọ̀ jẹ́ tèmi jẹ́ tèmi bàbá kún mi fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára olúwa kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára olúwa kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára rẹ sẹ́yìn orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta
iná mi mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lójijì ọ̀yá nípa àṣẹ àti agbára ọ̀rọ̀ rẹ ni ayé mi kó tún mọ fọ̀ ní ògo bí ṣe fọ̀ ní ògo lọ ògo ayé mi kó tún mọ búyọ ju bó ṣe búyọ lọ ògo ayé mi kó tún mọ ràn ju bó ṣe ràn lọ gẹ́gẹ́ bí òrùn sí ràn pẹ̀lú àṣẹ àti agbára rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa gbé wọ̀ mí lójijì ní ọ̀tún àyè agbára àti ní ẹ̀mí rẹ̀ mo tẹ̀ mọ́ Olúwa àtúbọ̀ gbé wọ̀ mí jù àti máa lọ àtúbọ̀ kọ́ mi fún náà àtúbọ̀ kún fún agbára rẹ̀ àṣẹ ní orúkọ Jésù Kristi àṣẹ àti agbára rẹ̀ àìfún ayé mi akótùmọ̀ fìdí mọ́ bó ṣe fi náà akótùmọ̀ fọ bó ṣe fọ lọ àìkótùmọ̀ gbòòrò bó ṣe àmì pé orúkọ Jésù ní ọ̀tún náà àtúbọ̀ sọ̀rọ̀ àti agbára sọ ayé mi ṣe àìkótùmọ̀ ṣiṣẹ́ agbára bó ṣiṣẹ́ agbára ní orúkọ Jésù Kristi ògo ayé mi akótùmọ̀ fọ bó ṣe fọ lọ àdógó ayé kótùmọ̀ bóyọ bó ṣe bóyọ ògo ayé mi kótùmọ̀ rẹ̀ bó ṣe rẹ̀ pẹ̀lú àṣẹ agbára gẹ́gẹ́ bí òrò àtòjọ́ ṣe ọjọ́ ìṣíjú àbíjẹ kankan mọ́ Olúwa ní orúkọ Jésù Kristi àìnígbàgbọ́ ọjọ́ gbogbo ìrìn àjọ yìí mi kó túbọ̀ kún fún ògo láti àtúbà ti gbẹrẹ ogun bó ṣe tèmi àkótúbọ̀ fún ògo àti tóbi rẹsẹ̀ Olúwa bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára àníkọjá ọgbọ́n ìbò àti ìbí àníkọjá òye àti ìjà ẹgbẹ́ wá ní orúkọ Jésù ayé mi kó túbọ̀ fún togotogo bó ṣe fọ́ lógo iṣẹ́ ẹ̀rọ ṣoṣo ìjọba àti bó ṣe kó túbọ̀ fún togotogo bó ṣe fọ́ lógo lọ bàbá kọ́ mi fún ẹ̀mí màtàgbára rẹsẹ̀ yakun fún ẹ̀mí màtàgbára rẹ àní àṣẹ àtàgbára rẹ nínú ayé mi Ọlọ́run ọ̀rọ̀ àbàtìmẹ́lẹ̀ àkótúbọ̀ fìdí mílẹ̀ kótúbọ̀ fa àná yẹn kótúbọ̀ fọ̀ náà fún rere àìláti mọ̀ mú gbòòrò sínú ògo àkẹ́bí tó mọ̀ tá inú ògo tó inú ògo lọ ògo tí mo tó mọ̀ tá inú ògo tó inú ògo lọ bàbá àríkọjá ògbà tí mo ṣe mi ṣe Olúwa àní orúkọ ṣe kémi tó mọ̀ fọ́ ọdún ògo kí mo gbé inú ògo tó kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún bàbá ọ̀yà gbé wọ̀ mí lójijì àní tẹ̀bí wọ ni ẹni tó tún mọ́ mi ṣe rere láti ilẹ̀ wa tó sì mú mi fọ ní ògo láti ilẹ̀ wa ó yá ju tàtúwà kí ó tá mọ̀ fọ ní ògo bó ṣe fọ àyíkó tó mọ̀ gbà láti mọ̀ ṣe rere bó ṣe ju tàtí wa lọ bẹ́ẹ̀ ni àṣẹ ọ̀rọ̀ kó tó mọ̀ jẹ́ ti bu jẹ́ ti wa lọ bàbá kọ́ mi fún un náà ìmọ̀ àtàgbára rẹ ọ̀rọ̀ àṣẹ àtàgbára rẹ nínú ayé mi ó yá kó tó mọ̀ kọ́ sí mi kó tó mọ̀ fọ̀ sínú ayé mi ní ojoojúmọ́ ní ọ̀tún ní rere àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára àti ní ẹ̀mí mọ́ mo béèrè fún ní ọ̀tún bá gbé wọ̀ mí lójijì Olúwa àìbẹ́bí ṣe owó jáde ní 2024 tí mo wọ ní 2025 lọ agbára àti ní ẹ̀mí mọ́ rẹ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lójijì mo ní láti ilẹ̀ wá sí débi tí mo dé débi agbára rẹ ni ẹ̀mí mọ́ rẹ ni àṣẹ àtàgbára rẹ ni àìló fún mi ṣe rere ló fún mi ṣàṣeyọrí ló fún mi kí mo dáwọ́ ìkọ́mọ yóò ti rere àìló fún mi gbọ́ ọ̀rọ̀ sí ní ọ̀tún lójoojúmọ́ Olúwa àdìbò ti tẹnu Olúwa tó kọ́ mi fún ní ẹ̀mí àtàgbára àti àṣẹ rẹ àìló tó kún fún ní ẹ̀mí àtàgbára àti àṣẹ ọ̀rọ̀ rẹ sẹ́ Olúwa ọ̀rọ̀ rẹ àti àṣẹ àìló kó tó bọ̀ fọ̀ sí láyé bó ti mọ̀ àìló tó kọ́ ọ̀rọ̀ láti mọ̀ kọ́ ọ̀rọ̀ kọ́ sí bó ṣe kọ́ sọ láti mọ̀ kọ́ sí mi pẹ̀lú agbára àti àṣẹ bó ṣe kọ́ sí mi lọ ọ̀yá àní àṣẹ kó tó bọ̀ jẹ́ ti bó jẹ́ ti lọ ìgbẹ́ kó tó bọ̀ jẹ́ ti lọ àní onígbàgbọ́dọ́ ló gbọ́dọ̀ àṣẹ Olúwa bàbá ní orúkọ Jésù Kristi ọ̀yá ìrànlọ́wọ́ tó ká tó wá kó tó bọ̀ ní bó ṣe rí wa lọ bẹ́ẹ̀ ni àní bí oṣù jáde ní 24 tí mo wọ ní 25 lọ ayé mi kó tó bọ̀ gbòòrò sí ní ògbó ṣe bó ṣe lọ àṣẹ tó ká kó tó bọ̀ jẹ́ ti bó jẹ́ tèmi lọ ìtẹ̀síwájú tó ká kó tó bọ̀ jẹ́ ti bó jẹ́ tèmi lọ àní gbìnẹ̀ tó ká ìgbéga tó ká kó tó bọ̀ jẹ́ ti bó jẹ́ tèmi lọ àní ṣoṣo ọjọ́ mi náà ní bó ṣe tèmi sá àní orúkọ Jésù Kristi àánú àti ìrànlọ́wọ́ àti olùfẹ́ tó ga jọ ọ̀yá pípẹ́ olùgbà bó ṣe gbà bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ ọ̀yá kún fún agbára rẹ̀ ọ̀yá kún fún ẹ̀mí mímọ́ ọ̀yá kún bàbá àní tí mo wá gbá tó fi ní orúkọ tó yà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ àṣẹ àtàgbára rẹ̀ kó láfi dìbò ẹ̀mí àgbòsí mi lẹ́nu bẹ̀rẹ̀ láti àkókò lọ àní wọnú 25 lọ ayé mi ọ̀yá kó tó wá gbilẹ̀ ní ògbó ṣe gbilẹ̀ kó tó wá fọ ní ògbó àní ṣe òṣìṣẹ́ bí àkó tó wá fọ ní ògbó ṣe àní 2025 yẹn àní kó tó wá gbé ní pápá tájú gbogbo àwọn nínú òkú lọ àní ògo àní ṣe rétẹ́lẹ̀ kò ṣe àkó tó wá jẹ́ ṣe kó bẹ́ẹ̀ jẹ́ lọ àní kó bẹ́ẹ̀ ti di gbé ṣe fún tókó tó ká jọjọ nígbà gbogbo tí wọ́n bá ti fi jọ lọ sọ àní orúkọ Jésù Kristi àkún fún ẹ̀mí okun fagbára rẹ̀ àṣẹ àtàgbára rẹ̀ àkó tó fọ̀ kó tó fìdí mẹ́rin ní ọ̀tún lójoojúmọ́ láti mọ̀ máyé mi gbòòrò láti mọ̀ mú ṣẹlẹ̀ ṣoṣojú àgbò tí mi gbòòrò nínú ògo ní láti wá tí ó wá lọ àìtọ́ bẹ́ẹ̀ jẹ́ kó sí ọ̀rọ̀ yìí tán àní kò sí kàtà àní orúkọ Jésù bàbá kún fún ẹ̀mí mọ́ Olúwa kún fún agbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àkọ́tún agbára àti lẹ́ẹ̀mọ́ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lójijì pẹ̀lú àṣẹ àti agbára ọ̀rọ̀ rẹ̀ ètò pé wọ́n gbé ọ̀rẹ́ ga ju gbogbo orúkọ tá a fi ń pè ọ lọ ọ̀yá nínú ẹ̀ túbọ̀ sọ bí di apáta dìgbòlò ìní àtàràjò lòlò láti mọ kọ láti mọ lòlò láti mọ joru teru bí a ṣe wọnú 2025 lọ gbogbo ṣíṣe ká sátẹ́nà àtàríkà àtẹ̀yìn búburú ni èké ìjọba kọ̀ọ̀nà abẹ́ ohun kò ṣe tèmi àdìkọ́ mọ fọ́ tútù láì ní àtúnṣe kankan orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi iná mi mímọ́ àti agbára ni mo béèrè fún bàbá gbé wọn dídí iná mi mímọ́ àti agbára ni mo béèrè fún àkóso bàbá gbé wọn dídí mò ń tẹnu mọ́ bàbá pọ̀ kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ Ọlọ́run ayé rẹ̀ pẹ̀lú àṣẹ àti agbára ọ̀rọ̀ rẹ̀ ìsọgbọ́n ọgbọ́n rẹ̀ láti gbogbo orúkọ ẹ̀ ṣe tẹ̀wé kọ́ mi fún iná mi mímọ́ ẹ̀ kún fún agbára rẹ̀ ẹ̀ kún fún ẹ̀mọ́ ẹ̀ kún asọ́bíjà pátájìbò iná àtàjò nínú ẹ̀ pátájì àtúwà lọ àìsọ́bíjà pátájìbò iná àtàjò nínú ẹ̀ àtúwà lọ àìsọ́bíjà pátájìbò iná àtàjò nínú ẹ̀ pátájì ju tàjìwà lọ àìbíbọ̀ ṣáàdì ní 24 tí mo wọ ní 25 lọ Ọlọ́run
ayé rẹ̀ bàbá ti bẹ̀rẹ̀ ní ọ̀run gbogbo tí ṣe sẹ́tẹ́nà tàbí kékeré gbogbo tí ṣe ìjọba òkùnkùn ègún èpà àti májèbí wa gbogbo pátá ọ̀yà kọ́bẹ̀ sí ti kó di kọlù pátápátá fún mi kó di lọ́dún pátápátá fún mi àdìkó ti jíjọ́ òrùtẹ́rẹ́ pátá fún mi kéèké tó bá kọ̀ọ̀nà bí kò ṣe iṣẹ́ ìrìn iṣẹ́ òkú ṣe òkú kan ṣe tèmi àdìkó bọ́ fọ́ọ̀tù sílẹ̀ dá tuṣe kankan ti bú agbára tó fi jọ lọ́rùn rẹ̀ àní orúkọ ọjọ́ tó yà kún mi fún ẹ̀mí mímọ́ ó yà kún fún agbára rẹ̀ ó yà kún fún ẹ̀mí mímọ́ ó yà kún fún àìsàn méjì pàtàkì bò ní àtàjù rẹ̀ pátá àní pẹ̀lú torí àgbàlú agbára àti àṣẹ ọ̀rọ̀ rẹ̀ ètò ọ̀gbẹ́gà ju gbogbo orúkọ rẹ̀ ní ọba àní kún mi fún ẹ̀mí mímọ́ fún àṣọ méjì pàtàkì ní àtàjù rẹ̀ pátá àní láti mọ kọlù láti mọ lù láti mọ ojú orí pátá àní kí ìjọba kọlù àbókò tó bẹ akọmọ fọtọ gbogbo ṣe sẹtẹnẹ tàbí kékeré ìjọba okùn àti ègún àti ìgbà tí má jẹmọ gbogbo pátá àní gbogbo tí ṣiṣẹ́ àwọn kàìyàn ìjọba ìlú pé kéne àní wọ ló ní ogun àti àní èbí òṣèlú tó ń yan bàbá kún fún ẹ̀mí kún fún agbára kún fún àṣẹ rẹ̀ yà sọ bí dàpọ̀ tàbí látàjú rẹ̀ pátá lóru ẹni orúkọ jésù àní bí ọ̀sẹ̀ jáde kó tó tí mo wọ́n 25 lọ ọ̀rẹ́ àní kún kó kó tó wọ̀rọ̀ láti mọ jẹ́ ìrìn àbí ọ̀rẹ́ àbí jìnnà àbí tàkó fún mọ́ èké tó bá jìjẹ́ yóò àjọ àkọ́bẹ̀ ti kọ́ lóko bẹ́ẹ̀ ti jó lóko pátá àkọ́bẹ̀ ti lọ lóko bẹ́ẹ̀ ti jó lóko pátá àyíké tó àkọ́kọ́ mọ fún tó láì dàṣọ bàbá kún fún ẹ̀mí mọ́ yà kún fún agbára àti orúkọ jésù agbàdúrà ní orúkọ jésù kristu olúwa wa àmín 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 orúkọ jésù kristu káwọ́ méjèèjì sókè pé orúkọ jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run kọ́ mi fún iná mi má àtàgbára rẹ̀ pẹ̀lú àṣẹ àtàgbára ọ̀rọ̀ rẹ̀ ọ̀yá nínú ẹ̀ kébù tó bọ́ di ẹrù àti jìnnìjìnnì ná ìtì ń gbé ẹrù gbogbo àti jìnnì gbogbo mi tó bẹ́ẹ̀ débi wípé kí ni ẹnikẹ́ni kò tún lè ṣí láti yọ lọ́dún mọ́ àbí ohunkóhun kan ti ṣe tèmi lẹ́nu èké tó bá ṣèṣì dìde àbí gbèrò láti sọ pé kí ni òun fẹ́ jẹ́ ìrọ̀lá àbí ìnira fún mi wúwo àní àwo tòun ti gbogbo ti ń ṣe tiẹ̀ pàápàá láìkú sí ìgbà tí gbogbo àwọn ìjọba rẹ̀ pàápàá pé orúkọ jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù kristi agbára àtìlẹ́yìn mímọ́ ni mo béèrè fún ọba gbé wọn lódìdí agbára àtìlẹ́yìn mímọ́ ni mo béèrè olúwa gbé wọn lódìdí agbára àtìlẹ́yìn mímọ́ rẹ̀ dà ní àkọ́tún olúwa gbé wọn lódìdí olúwa nítorí ọ̀rọ̀ rẹ̀ àti agbára àti àṣẹ ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ jésù ọgbà gbogbo rẹ̀ àníwátọ̀ kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ dídò rẹ̀ sọ mi di ẹ̀rù àti jìnnà pátá nínú rẹ̀ tọ́pátá àníwọ̀ ọlọ́run ọba ẹ̀rù bàbá ẹ̀rù àti jìnnìjìnnì olúwa kọ́ mi fún àtàgbára sọ mi di ẹ̀rù àti jìnnìjìnnì pátá àjàtọ̀ lọ láti mọ gbogbo tí ṣe ẹ̀rù gbogbo àti jìnnìjìnnì gbogbo mẹ́ àní ohunkóhun kan kò ṣe àníkò tó gbọdọ̀ ṣe àìláláyé àti láláyé láti mọ ìṣẹ́mi àbí ohunkóhun ṣe tèmi lẹ́nu láti mọ ìyẹn àbí ohunkóhun ṣe tèmi lára láti mọ ṣe ìdíwọ́ àbí jìnnà àgbéjẹ̀ ohunkóhun ṣe tèmi àbí ohunkóhun ṣe tèmi ọ̀bàdà bàbá àìsọ mi jẹ́ ìlú àti jìnnà báyìí lórúkọ ṣókè ṣe àìdí èyíkéyà àbí èyíkéyà yóò kó tó àti tán wò àìtọ́ bá rú lásìtà àti ohun àti láti wọ́n báyìí ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣe rún dànù ẹ̀kọ́ yóò ṣubú dànù pa ìbá àti tẹ̀rẹ̀ rẹ̀ olúwa kọ́ mi fúnlẹ̀ mímọ́ olúwa kún fagbára rẹ̀ kún fúnlẹ̀ mímọ́ ayásọ́ mi di ẹ̀rù láti jìnnà ẹ̀kọ́ bàtà ètò àìdẹ́nìkè tó gbọdọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú àṣẹ àtàgbára rẹ̀ tó ká jùlọ àìbọ̀ sí àyè 2024 olúwa sọ mi di ẹ̀rù láti jìnnà ẹ̀kọ́ bàtà ní orúkọ jésù fún gbogbo àwọn ẹ̀dìbí àdìbò wà ní kàní orúkọ sọ àní ohun kó wà bí ní ẹnu tó bọ̀ láti yọmọ lẹ́mọ́ pátápátá yẹn jẹ́ àníláyé lẹ́nu gbogbo ọjọ́ ayé mi sẹ́ àbí ohun kó lẹ́nu àti ṣe tèmi àbí ní ilé ohun ṣe mí lára àníkè tó bá dọ̀rọ̀ tó bá ṣe ìrò lásán gan àníkọ́ bẹ̀rẹ̀ sí ní pààrọ̀ lójijì àtúwọ̀n àti gbòòṣì tó bú agbára tó fi jẹ́ lọ́rùn olúwa kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára rẹ̀ olúwa kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára àníkè àṣà àtàgbọ̀rọ̀ kó bẹ̀rẹ̀ sí fi nọ̀rọ̀ pèsè àníkè ní ọmọ ṣe yọmí lẹ́nu àníkè ní ọmọ ṣe àwọn tíṣà àyànfẹ́ rẹ̀ níbi àníkè ní ọmọ ṣe yọwọ́ lẹ́nu àníkè tó bá ti ṣe yọlá bí ní àbí fún kan ànífà yé màá fún kó ṣe bí akọ́bẹ̀ sínú kọ́bẹ̀ ṣubú nípa ìmọ̀ àtàrà rẹ̀ kọ́bẹ̀ olúwa kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára rẹ̀ sẹ́ni orúkọ jésù agbàdúrà ní orúkọ jésù kristu olúwa wa àmín 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 ní orúkọ jésù kristu orúkọ jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ gbogbo tí ń ṣe ògo mi àti ìpè mi láì kú síbi kankan ya kó di gbígbà fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó di gbígbà fún mi pátápátá tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo tí ń ṣe àwọn ètò àti ìrìntà àti jùlọ tó pé ní gbogbo tí ń ṣe ògo àwọn ìran ìgbanisàn àwọn ogún mi ní láì kó ẹyọ kan gbogbo ẹ kó dìgbà fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú agbára àti àṣẹ ọ̀rọ̀ rẹ̀ nínú ayọ̀ àlàáfíà tẹ̀mígùn àti tura ẹ̀tí ọ̀rẹ́ gbé tó ní kó sì mọ̀ di ilé òfin mi porúkọ jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù kristi iná mi mímọ́ àti agbára gbogbo ìfúnná kò tó bá gbé wọ̀ mí àní iná mi mímọ́ àti agbára ìdájà kò tó bá gbé wọ̀ mí tí gbogbo agbára tó fi jọra kún mi fúnná mi mímọ́ olúwa kún mi fún agbára olúwa kún mi fúnná mi mímọ́ olúwa kún mi fún agbára àní orúkọ jésù kristi ọ̀yà gbogbo tí ń ṣe àní ògo ayé mi àgbogbo tí ń ṣe àní ẹ̀tọ́ mi àgbogbo tí ń ṣe pé gbogbo tí ń ṣe láì gbọ́dọ̀ gbogbo àgbogbo tí ń ṣe ògo mi ní títà ògo àwọn ará àgbàjọ ìkúrò tún orí lónìí pátápátá alákùnrin akọ́bẹ̀ sì ti gbà fún pátá ní orúkọ jésù kristi akọ́bẹ̀ ìgbó fún pátá ní orúkọ jésù láì sí ìjùwà bìjìnà kan àní gbogbo agbára gbogbo ìjìwọ́ gbogbo ìjìnà gbogbo kó tó lè mọ jẹ́ agbára ìjùwà bìjìnà bá àtàkù ọ̀yà akọ́bẹ̀ sì gbìnà lànà olúwa gbogbo ẹ̀kọ́ ti gbà fún ẹ̀tẹ̀ tó ní orúkọ jésù kristi nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn àti ìtura àní pẹ̀lú agbára àti àṣẹ ọ̀rọ̀ akọ́bẹ̀ tí ló fún orúkọ jésù kristi àní pẹ̀lú ẹ̀mí gígùn ayọ̀ àti ìtura àní gbogbo akọ́bẹ̀ tí ló fún agbára àṣẹ bàbá kún mi fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára olúwa kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára agbára àti ẹ̀mí mímọ́ rẹ bàbá gbé wọ̀ lódìdí agbára àti ẹ̀mí mímọ́ rẹ gbé wọ̀ lódìdí agbára àti ẹ̀mí mímọ́ rẹ bèrè fún bàbá ní orúkọ jésù gbé wọ̀ lódìdí ní gbogbo ọ̀nà bàbá kún mi fún ẹ̀mí àtàgbára rẹ sẹ́ àní gbogbo ọ̀nà kún mi fún ẹ̀mí àtàgbára ní orúkọ
orúkọ Jésù Kristi ọ̀yà àìgbogbo tí ń ṣe ọkọ mi o ti ń ṣe tó bó ti ṣe pè mí àìgbogbo tí ń ṣe ọkọ mi ti ṣe àwọn òkú àwọn àgbà tó yẹ kí wọ́n tún lónìí ọ̀yà gbogbo ọkọ̀ ojúgbà fún mi tètè kó sì mọ̀ jílò fún nínú ayọ̀ àlàáfíà tìmí gúngàn pẹ̀lú ìtura pẹ̀lú ìfọkànlẹ̀ pẹ̀lú àlàáfíà pẹ̀lú ìtìlẹ́yìn pẹ̀lú àṣẹ àdágbọ̀rọ̀ rẹ láì mú ìyàkọ̀dá ní gbogbo ọjọ́ ayé mi bàbá kún mi fún náà mímọ́ ọ̀yà kún fagbára rẹ àdé òkú tẹ́gẹ́ lórí àkọ́bẹ̀ jìlọ fún mi orí tẹ́gẹ́ lórí àkọ́bẹ̀ jìlọ fún mi àdébí oṣù wọn tó ṣe fáfin àdé orúkọ Jésù Kristi ẹ̀yìn táyì mi kọ́ agbára nípa ètò ìgbìyànjú tó ga jù àdé tuntun jábèsì àti tóbi tó mi lọ olú àdé orúkọ Jésù ọ̀yà kún fún náà mímọ́ ọ̀yà kún fagbára rẹ ọ̀yà kún fún mímọ́ àtàgbára rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta èyí náà mi mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lójijì ìkórè ayọ̀ tí ò lẹ́gbẹ́ tí ò lódiwọ̀n tí ò nákàwé ìtọ́fọ̀pọ̀pọ̀ ìbùkún ògo ọlá àti ìwàtí tóbi àtàgbọ́dà àti ìyanu rẹ ìtọ́ kékeré tó kọjá òye àti ìmọ̀ ẹ̀dá gbogbo pátá bí mo ṣe wọ ní 2025 yà kọ́ bẹ̀rẹ̀ sí di kókó fún pátá ní 2025 yẹn kí mo kò ní àkúnfàyà débẹ̀ pé kò ní sí ìpa rárá ju ti àtẹ̀wá lọ bàbá kún fún ẹ̀mí àtàgbọ́dà rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára àti dẹ́mi mọ́ ni mo béèrè fún ọba gbòmò lódìdí èyí náà mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún ọba gbòmò lódìdí èyí náà mi mímọ́ àti agbára rẹ dà ayé rẹ bàbá gbòmò lódìdí ní orúkọ Jésù Kristi àṣẹ àti agbára rẹ akótó fìdímọ̀ ìbò ìbò ayé mi àṣẹ àgbàdo rẹ kótó fìdímọ̀ ìbò ìkórè àyè lọ́pọ̀lọpọ̀ ìtókùgà tó tóbi tẹ́lẹ̀ gbẹ́tọ́ lójúmọ́ tó fọ́pọ̀pọ̀ ògo láti mọ̀ àti ọjọ́ òbúkún àti gbé aṣírò àti aṣírò gbọ́ pátá ìtọ́kọjá ọgbọ́n ìmòye àti ìdàgbò lórúkọ Jésù àkọ́bẹ̀ ti kó fún pátá ní àìtó àìsókò àdéhùn tó bẹ̀jẹ̀ kò ní sí láti gbà àdìbò bí síjáde tí wọ́n wọ́n ní 2024 tí wọ́n wọ́n ní 2025 lọ òyà àìníkọ́ àìtọ́ka tó lè pẹ́ tó lè wọ́n tó fún ọ̀pọ̀ ògo ìbùkún àti gbé àṣírò rẹ àti àṣírò àkọ́bẹ̀ ti kó fún báyìí àìtó bẹ̀ tí kò sí láti gbà débi pé kíni àìní nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àtàfà àìní bó fi mọ̀ lọ́pọ̀ lẹ́bi gbogbo ìtẹ́ pé àìní àṣẹ àtàgbà yóò tún fìdí mẹ́rin àìbó sì fìdí mẹ́rin lọ àìní gbàgbọ́ ìbó sì mọ̀ pọ̀ sí tó bẹ̀ jẹ́ pé àìní gbogbo àgbẹ̀yẹ àmọ́yé gbà nínú àgbà àìní wọ́n mọ̀ jàfa nínú rẹ̀ àìtáyé wọn yóò tún gbà yín padà láti bọ̀ ìwọ́ lọ́lọ́gọ́ bàbá kún fún ẹ̀mí mọ̀ ọ̀yà kún fagbára rẹ̀ kún fún ẹ̀mí mọ̀ ọ̀yà kún fagbára àìní àṣẹ àtàgbà yẹn kọ́ bọ̀ fìdí mẹ́rin bó sì fìdí mẹ́rin lọ àìní àṣẹ rẹ̀ kó tún fọ̀ sún ayé bó sì fọ̀ sún ayé mi lọ ọ̀yà àìní orúkọ Jésù Kristi ìkórè ayọ̀ tọ́ga tó tóbi jẹ́ tẹ́lẹ̀ tó lé di wọn àìjú tà tí wọ́n lọ ìtọ́pọ̀pọ̀ bùkún ògo láti wà tí tóbi rẹ̀ àlẹ́ kọ́bẹ̀ sí kó fún mi ní gbogbo rẹ̀ tí wọ́n bá ṣe kọ́bẹ̀ sí kó fún gbogbo rẹ̀ tí wọ́n bá tóbi jẹ́ lọ́rùn àìní orúkọ Jésù Kristi tóbi jáde kò sí láti gbà àìní pẹ̀lú àṣẹ àtàgbọ̀rọ̀ nínú ayọ̀ àtẹ̀fẹ́ tèmi wọ̀ ẹ̀kọ́ ìṣubọ̀ jàǹfààní wọn àìní pé àmọ́yé gbà àwọn ilé náà gbà wọlé àìní wọ́n ti mọ̀ jàǹfààní nínú rẹ̀ àìtáyé wọ́n ti mọ̀ gbà ìpàdé wọ́n ti mọ̀ fún wa ti fún wọn bàbá kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fagbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fagbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run tí gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ọ̀rọ̀ tó sì gbé ọ̀rọ̀ ga ju gbogbo orúkọ rẹ lọ ọ̀yà súre ọ̀tún sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbára rẹ sínú ayé mi ọ̀yà láti bí gbogbo wa gbogbo orí tọ́tọ́ sí mi kọ́bẹ̀ sí tèmi lọ́wọ́ ìgbéga tọ́tọ́ sí mi kọ́bẹ̀ sí tèmi lọ́wọ́ ayé mi kọ́bẹ̀ sí ní fọ̀ ní ògo kọjá ìwòye àti ìrètí mi gangan lọ oríire gbogbo tọ́tọ́ sí tí mo ní ayé mi nínú kọ́bẹ̀ sí tèmi lọ láì múra kẹrẹ nítorí pé èyí ni ìlérí àti májèmí rẹ fún ayé mi àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ọ̀rọ̀ agbára àti àṣẹ ọ̀rọ̀ ìwọ tó gbé ọ̀rọ̀ ga ju gbogbo orúkọ rẹ ní orúkọ Jésù Kristi tí gbogbo tó fi jọ́lọ̀ tí gbogbo apá tó fi yẹ sọ̀rọ̀ àṣẹ àtàgbára rẹ sínú ayé mi ọ̀rọ̀ àṣẹ àtàgbára gbogbo ẹ̀ bá sọ sínú ayé mi ọ̀rọ̀ àṣẹ àtàgbára rẹ sọ sínú ayé mi ọ̀rọ̀ àṣẹ àtàgbára rẹ sọ sínú ayé mi ní orúkọ Jésù Kristi ayé mi wá kó tó ọkùn fún ìyanu àti gbéga àti ògo tó ga tó bí àṣẹ wá lọ ayé mi wá kó tó mọ̀ nígbà tó rí bó ṣe ní tùmọ̀ rí lọ ayé mi kó tó mọ̀ gbilẹ̀ ní ògo bó ṣe gbilẹ̀ ní ògo lọ ọ̀yá àní orí ayọ̀ tó ga tó lógo tó dẹ̀gbẹ́ tó dójú wọn àìtẹ́ yé mi lọ àkọ́bẹ̀ tèmi lọ́wọ́ àjú tèmi lọ́wọ́ bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára àti òkè wáyé náà má ti kọ́ ni mo fi wá gbówó òdòdó agbára àti òkè wáyé náà má ti kọ́ ni mo fi wá gbówó òdòdó agbára àti náà má ti kọ́ ni mo fi wá ní orúkọ Jésù ẹgbẹ́ òdòdó yí gbogbo ọ̀dọ̀ bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára àyè láti mọ pọ̀ sí ní ìbòkú àti láti wẹ̀rẹ̀ ó yá sọ̀rọ̀ àṣẹ tágbára sínú ayé mi sẹ́ ọ̀rọ̀ àṣẹ gbẹ̀rẹ̀ aṣọ sínú ayé mi ọ̀rọ̀ àṣẹ gbẹ̀rẹ̀ aṣọ sínú ayé mi àyè tẹ́ bí wọ́n lọ lọ́rọ̀ ọ̀rọ̀ àyè tó gbé ọ̀rọ̀ ga gbogbo àyè tó ń ṣe gbogbo náà tó ti fi ọ̀tọ̀ rẹ̀ àyè má fi jí òtún àtọ̀rọ̀ rẹ̀ ayé mi ayé mi àyè bẹ́ẹ̀ sẹ́ni tó ti fọ́ tí mo ń tẹ́fẹ́ ayé mi wá tó mọ̀ pọ̀ ní bùkún ògùn láti wá tẹ́lẹ̀ eré ìrọ̀lẹ́ pé akótó máa ṣe fún pàtó ṣe fún ṣe ògùn àyè kó tó mọ̀ fọ bó ṣe fọ̀ lọ àyè orí àyè gbogbo àyè kó tó mọ̀ jẹ́ ṣe fún ṣe fún lọ orí tó kọ́ tó fẹ́ akọ́bẹ̀tẹ̀ mi ò jẹ́ lọ bàbá sọ̀rọ̀ àṣẹgbàṣọ ayé mi ọ̀yà àdìsẹ́ tí wọ́n bá dé àpò fìdí àṣà rẹ̀ múlẹ̀ bó ṣe fi lọ lórúkọ ṣíṣe àyè ohun gbogbo láti fi gbogbo àyè ohun gbogbo tó ti mi akọ́bẹ̀tẹ̀ mi lọ́wọ́ àyè gbẹ̀bẹ̀ sí rírà wọ́ àyè tó rí tẹ̀mí wa àyè láti gbogbo àyè gbogbo orí àyè tó ti mi wá bọ̀ tẹ̀mí lọ́wọ́ tí wọ́n bá tó fi jọ lọ bàbá sọ̀rọ̀ àṣẹgbàṣọ ayé mi sẹ́ni lórúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù Ọlọ́run tẹ́bí wọ́n lọ sọ̀rọ̀ sínú ayé Èlíjà tí o sì pàṣẹ tí gbogbo tí ń ṣe tí àwọn ẹtí ẹyẹ ìwò fi ń gbé ẹran àti àkàrà fún ní àárọ̀ ní ọ̀sán
ìwọ lọ pàṣẹ fún omi odò àní kó di mímu fún Èlíjà tí sì ń ṣe lóore tí ń sara rẹ̀ lóore pẹ̀lú tó sì mú ìtura dé bá ayé rẹ̀. Ọlọ́run gbogbo tó fi jọ́ lọ́rùn ọ̀rọ̀ ìtọ́bẹ̀ débi pé òfin gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ tá a fi ń pè ọ lọ. Olúwa sọ̀rọ̀ àṣẹ àtagbára ìṣúná ayé mi ṣe bí mo ti jáde ní 2024 tí mo wọnú 2025 lọ. Ó yá ohun gbogbo tí ayé mi ò kọ́ bẹ̀ sí mi lọ́wọ́. Àní kí ni àwọn nǹkan tó fẹ́ lò, àwọn wo ló fẹ́ lò, àwọn wo ló ti ṣètò kalẹ̀ àbí àwọn kan wo ló ti ṣètò kalẹ̀ láti mú kí gbogbo tí ayé mi lọ́kọ́ mọ́ sí tẹ̀ mi lọ́wọ́ ní ẹni tó àìsàn kan lẹ́kọ̀ọ́ débi wípé kí ni àní ọ̀rọ̀ ayé mi kì yóò lè rí ẹnì kankan èmi kẹ́kẹ́ fúnra mi ìyàlẹ́nu ayé ọmọ jẹ́ fún mi ìjẹ́ pé nínú ayọ̀ látọ̀gá jùlọ ní tìmọ̀ ìyìn orúkọ ológo bí mo ti wọnú 2025 lọ bàbá àní sọ̀rọ̀ àtàgbàrà sọ ayé mi rà àtàgbàrà jáde sọ ayé mi báyìí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ayérayé alágbájọ ìwọ Ọlọ́run ọ̀rọ̀ alágbájọ ìwọ Ọlọ́run ọ̀rọ̀ tó tún gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ bíi tí ọ̀rọ̀ rẹ̀ lágbá tó tún àṣẹjẹ bàbá ní orúkọ Jésù Kristi ti gbogbo tó fi jọ gbogbo ọdún kan yà sọ̀rọ̀ àti agbára sínú ayé mi yà pàṣẹ àti agbára ọ̀ṣẹ́ ọ̀rọ̀ rẹ̀ sínú ayé mi ṣe ní orúkọ Jésù Kristi. àyíbọ̀ sí jáde kó òdodo 2024 tí mo wọ 2025 lọ yà ìta ayé mi yà kó agbára ìpàdé pátá oore tó ga tó lógo tó tóbi jẹ́ tẹ́lẹ̀ tó dùn àyíkó bẹ̀rẹ̀ jọ ayé pátá ìṣúná lọ àyí láti fi gbogbo àyí gbogbo oore ayé tó ní akóbẹ̀tẹ̀ mi lọ́wọ́ àìní àwọn wo ni àbí ohun wo ni àìní kí àwọn kan náà àìní tó yẹ kó rẹ wá fún mi kó bẹ̀rẹ̀ sí kó rẹ wá fún mi báyìí tẹ́bí wọn lọ bá sọ̀rọ̀ sí ayé ìdíjà àìní ọkọ sí ìdíjà àìní wọn lọ pàṣẹ sí ayé ẹyẹ òwò àìní láti mọ pé o jẹ àkàrà sí ọyẹ rẹ wá fún ní àìsàn náà lọ́wọ́ láti yọrọ àìsípàṣẹ sọ̀rọ̀ àṣẹ sínú obìnrin àìní láti kó di mímu fún ìdíjà láti mọ sáré lóore pẹ̀lú ẹ̀yìn náà ni olùkọ́ yà sọ̀rọ̀ àṣẹ àtagbára rẹ sínú ayé bàbá àpàṣẹ àtagbára rẹ sínú ayé mi èyí tó gbéga gbogbo orúkọ dà fi pé ọ ní orúkọ Jésù Kristi ẹ̀yà gbogbo tọ́tọ̀ àì gbogbo tọ́ yẹ àti gbogbo ẹni tó tà gbogbo tọ́ yẹ àì láti mọ tàmí láti mọ kàmí láti mọ ṣe mi láti mọ rẹ̀ mi láti mọ gbé mi láti mọ gbé láti mọ gbogbo tí ṣe rẹ̀ láti mọ ṣiṣẹ́ orúkọ Jésù Kristi àkọ́bẹ̀ tó mi wá ṣe àkọ́bẹ̀ kan mi láì àkọ́bẹ̀ ti fi rẹ̀ mi lọ́wọ́ àkọ́bẹ̀ fẹ́ tó mi lọ́wọ́ láì mú ìdílé àti ìdíwọ́ kọ́kọ́ láì ní orúkọ Jésù Kristi àti gbogbo tí ṣe ètò àti gbèrè àkọ́bẹ̀ tẹ̀mí lọ́wọ́ àti gbogbo àbáṣe ayé mi kọ́tùmọ̀ pọ̀ ní ògo ayé mi kọ́ ẹ̀ bá ṣe pọ̀ lọ ayé àṣírí kọ́tùmọ̀ jésù mo jẹ́ tèmi lọ ìgbéga kọ́tùmọ̀ jésù mo jẹ́ tèmi àṣírí kọ́tùmọ̀ jésù mo jẹ́ tèmi ní orúkọ Jésù Kristi àní orúkọ Jésù yá gbogbo ọ̀nà ìrírí àkọ́bẹ̀ jésù bẹ́ẹ̀ àní gbogbo akíbọ̀ gbòòrò nínú tayọ nínú ògo nínú ṣẹlẹ̀ àní tó bá ṣe mo 25 lọ́sẹ̀ àní ní orúkọ Jésù Kristi ìtẹ̀síwájú tó lóko tàbí kọ́bẹ̀ jẹ́ tèmi sẹ́ òkú ayé mi wà tó àpòyọ kó wà fún ọ̀nà àti kọ́ta ju bó ṣe rẹ̀ lọ àní tí mo ti mọ̀ gbẹ̀rẹ̀ nínú àṣírí bó ṣe rẹ̀ lọ bàbá sọ̀rọ̀ àti ẹ̀dàgbà sọ́yìn mi sẹ́ yà fọwọ́ àti ẹ̀dàgbà sọ́yìn mi yà kọ́ ọ̀rọ̀ àti ẹ̀dàgbà sọ́yìn mi sẹ́ ní orúkọ Jésù ju tàtí wọn lọ ní orúkọ Jésù Kristi yà gbogbo tó tà gbogbo tó yà gbogbo tó tà gbogbo tó yà àyàtí mo kọ́ ọ̀rọ̀ wá fún mi àyàtí mo fi rẹ̀ lọ́wọ́ àyàtí mo kọ́ ẹ̀jẹ̀ wá fún mi àyàtí mo gbé mi àyàtí mo mú kí ayé mi kọ́ mọ pọ̀ sí ní rẹ̀ yà kọ́ bẹ̀ sí kẹ́mi láti mo jíṣẹ́ rẹ̀ fún mi kọ́ bẹ̀ sí kẹ́mi láti mo rà ṣẹ́ àyàtí mo fi gbogbo tó tà tó yẹ fún mi ṣe ayé mi yà kó bẹ̀ sí iṣẹ́ rẹ̀ iṣẹ́ ìjọba àyíkó gbà yí parí kó tó mọ̀ fọdún gbogbo sí wọn náà àgbowó ṣe pátá kó gbà yí parí kó tó mọ̀ fọdún gbogbo sí wọn náà àkóso mọ̀ gbẹ̀rẹ̀ nínú gbogbo sí wọn nínú ayọ̀ àlàáfíà ti fi kọ́kọ́ rẹ̀ àti èmi kò ti wo agbá tó fi jọ́ lọ́rùn láì mú ní àti ìdíwọ́ kan dá ní orúkọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta èmi ò dábàá ṣùgbọ́n mo pa ní àṣẹ ni gbogbo tí ń ṣe ògo gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi gbogbo tí ń ṣe ìpín gbogbo tí ń ṣe eré ayé mi níbi gbogbo yòówù kówù tó lè wà mo gbà padà tèmọ́ ògo àwọn ọ̀ràn ìgbàanì tí sara àwọn ogún mi ni mo gba gbogbo ẹ̀ padà láìkọ ẹyọ kan gbogbo agbára gbogbo ìjọba gbogbo ìgbìmọ̀ gbogbo àṣẹ tó lè mọ jẹ́jú àti ìdílé ni ẹ̀gbin dànù nítorí pé kí ni àṣẹ àtàgbára ọ̀rọ̀ Ọlọ́run alààyè ti fìdí múlẹ̀ ní ayé mi ó ń fọ̀hún ó sì tún fọ̀hún yóò sì tún mọ̀ fọ̀hún nígbà gbogbo 2025 àní èrè ayò tó lógo tó ga jùlọ ló kọ ọ̀rọ̀ ayé mi láti àkókò ìlọ ó di ìyanu ìfọ̀n gbogbo ènìyàn ànífẹ́ mi gangan lára pàápàá ìdí kò ṣe ròyìn tán ọ̀yá mo pa àṣẹ gbogbo tí ń ṣe ètò àti ògo mi gbogbo tí ń ṣe ìpè mi gbogbo tí ń ṣe ire mi àní gbogbo tí ń ṣe ògo mi yẹn ògo àwọn ọ̀ràn ṣáájú tó yẹ kí wọ́n ti mọ̀ lóyún mo gba gbogbo ẹ̀ padà tèlétèlé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àṣẹ ní èyí kì í sábà ọ̀yá àní gbogbo tí ń ṣe ògo mi àní gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi àní gbogbo tí ń ṣe ìpè mi àní gbogbo tí ń ṣe ire ayé mi àní gbogbo tí ń ṣe ògo mi ní èyí tí ń ṣe ògo àwọn ará àgbàjọ ìpín òtún orí lónìí pátápátá lẹ́ẹ̀kọ́ yẹn mo gba gbogbo padà tẹ̀lé tó ní orúkọ Jésù Kristi nítorí pé kí ni àṣẹ àti agbára ọ̀rọ̀ Ọlọ́run alààyè ó ti wọnú ayé mi lọ Ọlọ́run ọ̀rọ̀ àìtó gbọ́dọ̀ ga ju gbogbo orúkọ lọ ó ti sọ̀rọ̀ àṣẹ tágbára ẹ̀sùn ayé mi àìní jẹ́ aláṣẹ àtẹlágbára ní Ọlọ́run alààyè àìní mo jẹ́ aṣọ tó ṣe fún Ọlọ́run alààyè àìní mi ò ṣe dágbére mi ò ṣe dí ọmọ àìní
àní mo jẹ́ ojúlówó ọmọ Ọlọ́run alààyè àtàjù ogun Ọlọ́run alààyè bẹ́ẹ̀ ni àní mo jẹ́ aláṣẹ tàlágbára àti ọba àìlórí gbogbo tó dá mo ṣe mo pàṣẹ oní orúkọ Jésù Kristi ya gbogbo tí ṣe ògo mi àní gbogbo tí ṣe ẹ̀tọ́ mi àní gbogbo tí ṣe ìpè mi àní gbogbo tí ṣe àwọn ògo mi ìtì ṣe ògo tẹ́lẹ̀ káwọn àgbàjọ ẹ̀kọ́ ètò olóore pápátá àní gbogbo pẹ̀lú àṣẹ Ọlọ́run alààyè àní gbogbo pẹ̀lú agbára àti àṣẹ Ọlọ́run alààyè àní gbogbo pẹ̀lú orúkọ Jésù nínú ayọ̀ àtàlágbára àti oore gbogbo pátá àti fọkàntẹ̀mí ọbẹ̀ ìṣòro fún ya gbogbo agbára gbogbo ìjọba gbogbo gbìmọ̀ gbogbo àṣẹ gbogbo ohun àìlé òkú tó lè jẹ́ tó mọ̀ jẹ́ ìjọba ìbejì náà wípé àríkímọ̀sí tẹ̀mí lọ́wọ́ àìkọ́ tó mọ̀ gbàdá kó lọ́ọ̀ mi ẹ̀gbìnlẹ̀ dà lórúkọ Jésù àṣẹ àdégbìnlẹ̀ dà lórúkọ Jésù àdétẹ̀lẹ̀ wà lójú ọ̀nà àìláti mọ̀ sí àdáko àìmọ̀sọ pé àdégbìnlẹ̀ dà lórúkọ Jésù àìgbogbo tí ṣe ọkọ bí àti tó bá mọ̀ gbà àyè òsídà mi òsídà dúró mọ̀sẹ̀ èmi òsídà pé àṣẹ àtàgbára Ọlọ́run alààyè ó ti fìdí mẹ́rin Ọlọ́run àṣẹ Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run agbára ọ̀rọ̀ àìtó gbọ́rọ̀ yàgbó àjọ sọ̀rọ̀ àtàgbára sọ̀rọ̀ yẹ̀mẹ́ ó ti fìdí mẹ́rin ọ̀rọ̀ àtàgbára sì fò náà yẹ̀mẹ́ àti sọ̀bìtẹ́ ní ọ̀tọ̀ àtàgbára pátá àní mo já sódò ìṣẹ́gun ní Ọlọ́run alààyè àtàgbára nínú rẹ̀ nínú Ọlọ́run àìláti mo fàtí láti mo fàlú rẹ̀ àìláti mo dé láti mo tún ní orúkọ Jésù rẹ̀ èyí mo ṣe pàṣẹ ní orúkọ Jésù gbogbo tí ń ṣe ògo mi ire mi àìtọ́ àti gbégbá mo gbà padà àìláti àwọn kò lọ ògo tẹ́kẹ́ lórí òde àní mo bẹ̀rẹ̀ sí rí wọn lóko lágbára àti Ọlọ́run alààyè àtà ọ̀rọ̀ rẹ̀ orí tẹ́ni kẹ́lẹ́ gbéṣẹ́ àní mo bẹ̀rẹ̀ sí ní gbéṣẹ́ pẹ̀lú àṣẹ àtàgbọ́n Ọlọ́run alààyè àní pẹ̀lú agbára àti àṣẹ nípa àṣẹ ọ̀rọ̀ rẹ̀ ṣe àní àṣẹ tó ga tó lóko tẹ́ni kẹ́lẹ́ orí àní mo bẹ̀rẹ̀ sí ní rí wọn ṣe àṣẹ mo bẹ̀rẹ̀ sí ní wọn ṣe pẹ̀lú ògo tó ga pẹ̀lú àṣẹ àtàgbọ́n Ọlọ́run alààyè ní orúkọ ti Jésù Kristi láì múni àti ìwọ́kọ̀ta ní orúkọ Jésù nínú ayọ̀ alábàtẹ̀mẹ́gùn pẹ̀lú tó Ọlọ́run alààyè ìjẹ́ pé àní àpọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti mọ̀ pé lóòótọ́ àti òdodo lẹ́yìn Ọlọ́run àní kò sí alágbára kankan àní àtàwọn kò lọ àní pàṣẹ àyàn bẹ́ẹ̀ sí pé lóòótọ́ àti òdodo Ọlọ́run alágbára orí tẹ́ni kẹ́lẹ́ gbéṣẹ́ rírun rẹ̀ mi àti tẹ́ni kẹ́lẹ́ gbéṣẹ́ rírun rẹ̀ mi ògo tẹ́ni kẹ́lẹ́ rírun rẹ̀ mi àní fún èmi ní orúkọ Jésù àyè bẹ́ẹ̀ sí gbàgbé láti mọ orí wọn lò àyè láti mọ gbèsè láti mọ ṣàṣírí wọ̀nyí ní orúkọ tí Jésù sọ̀rọ̀ sí ní gbogbo àyè bẹ̀rẹ̀ sí tayọ àyè bẹ̀rẹ̀ sí ní àyè lòtún sí dádúró mọ́ pẹ̀lú àṣẹ àtàgbà Ọlọ́run alààyè àṣẹ àtàgbà Ọlọ́run ní àyè mi fi jìbìrì ó sì fọwọ́ sí mọ̀ fún nígbà gbogbo bẹ́ẹ̀ ni àyè 2025 àyè ó bẹ̀rẹ̀ sí gbé mi fún rere ó bẹ̀rẹ̀ sí gbèrò fún rere àyè látàkó mo bẹ̀rẹ̀ sí chìrì 2025 ní gbogbo ọ̀nà àyè mo bẹ̀rẹ̀ sí káàjọ àyè 2025 mo bẹ̀rẹ̀ sí kóòrè àyè 2025 látàkó lọ bẹ́ẹ̀ ni àyè mo bẹ̀rẹ̀ sí gbèrò ní ògo rere pápátá àti gbogbo ara Ọlọ́run alààyè. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yà ń gẹ̀lò ní ṣàyò oníròyìn ayọ̀ mi àṣẹ ni o èmi ò dábàá ètò pé Ọlọ́run sá ti gbé yín kalẹ̀ kìí ṣe nítorí nǹkan méjì nítorí títì mi ni láti mọ jíṣẹ́ mi fún mi ọ̀yà ẹ̀bẹ̀rẹ̀ kẹ́mi láti mọ jíṣẹ́ mi fún tẹ̀ ògo ayé mi kó àmọ́ bùyọ̀ kó sì mọ pẹ̀lú ògo tuntun lójoojúmọ́ ògo ayé mi kó àmọ́ rà kó sì mọ mọ́lẹ̀ pẹ̀lú ògo tuntun lójoojúmọ́ àìníṣe bẹ́ẹ̀ ni ìgbé ayé mi àti bó ṣe tèmi àdìkó tó mọ̀ kún fún ògo ayọ̀ tó ga tó tóbi jọ tó lẹ́gbẹ́ tó lẹ́ tuntun lójoojúmọ́ bẹ́ẹ̀ ni àní ẹ̀rí ayọ̀ mi kó tó mọ̀ kún fún ògo tó ga tó tóbi jọ tó lẹ́gbẹ́ tó lẹ́gbẹ́ ní ọ̀tun lójoojúmọ́ nítorí pé kí ni àrí títè mi ni àti dámi láàrin àṣẹ àtagbára Ọlọ́run ti fọ̀sùn ayé mi èmi ò ṣe dájú èmi ò ṣe jí lọ́wọ́ mọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu gbogbo ẹ̀yà ń kìlọ̀ ní sayọ̀ gbogbo tí ń ṣe ohun gbogbo tí ayé mi nílò àyè láti fi sọdún ayọ̀ àti gbogbo bẹ̀rẹ̀ láti ọdún ìbí Jésù Kristi kíkárí ìwọ́dún àní ìdúpẹ́ ọdún lọ ọ̀yá látàkó lọ ní àdìtó àyíṣẹ́kọ̀ àníyàkùnrin àṣẹlẹ̀ ẹ̀bẹ̀ sí kó wọn lé mi ọba àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi gbogbo ẹ̀yà ń gẹ̀lò ní sàwọn oníròyìn ayọ̀ mi ẹ̀bẹ̀ kámi láti mọ jíṣẹ́ mi fún mi sẹ́ nítorí pé Ọlọ́run gbé yín kalẹ̀ nítorí tèmi àyè láti mọ jíṣẹ́ mi fún mi ni àyè láti mọ kí gbogbo tí ṣe tèmi àní kọ́mọ jáṣe ìrìn àyè gbogbo láti mú kí gbogbo tí ṣàwọn ètò àti pé mi àti owó tí tèmi kọ́mọ tèmi lọ́la ìmúyàn kan dání ọ̀yà ẹ̀yà ń gẹ̀lò ní sàwọn oníròyìn ẹ̀bẹ̀ kámi láti mọ jíṣẹ́ mi fún mi ẹ̀bẹ̀ kámi láti mọ jíṣẹ́ mi fún mi ẹ̀bẹ̀ kámi láti mọ jíṣẹ́ mi fún mi ẹ̀bẹ̀ kámi láti mọ jíṣẹ́ mọ́ pàṣẹ mi ọ̀dàlábà ní orúkọ Jésù Kristi ẹ̀bẹ̀ kámi láti mọ jíṣẹ́ mi fún mi àṣẹ délé yóò kì í sábà gbogbo ẹ̀yà ń gẹ̀lò ẹ̀bẹ̀ kámi láti mọ jíṣẹ́ mi fún mi látàkó àní òkú ayé mi akótómọ̀ bú iyọ̀ kótómọ̀ yọ tuntun pé ju ẹ̀sìn wa lọ àní pẹ̀lú àṣẹ àtàgbọ́n Ọlọ́run ní ọ̀tún lójoojúmọ́ àní òkú ayé mi kótómọ̀ ràn ní ọ̀tún lójoojúmọ́ àti wa lọ ìjọba ìkéde kò tẹ́ ń dáàbò gẹ́gẹ́ bí àwòrán àti ọjọ́ sí ilé ìkéde olójúmọ́ làbí dáàbò ẹgbẹ́ wọn pamọ́ sẹ́ bẹ́ẹ̀ ni àní ayé mi ṣe ọ̀ṣọ́jọ́ mi bó ti bẹ́ẹ̀ akótómọ̀ fọ̀ togotogo àní kótómọ̀ gbẹ̀rẹ̀ lóògùn bó ti gbẹ̀rẹ̀ lóògùn nípa àgbà àti àṣẹ lọ́wọ́ aláyẹ àní ní orúkọ Jésù ẹ̀rí àbí kótómọ̀ kún fún ògo tó ka tó tóbi jẹ́ àti wọn lọ pátá ní orúkọ Jésù rẹ̀ ṣe ìjọba àní Ọlọ́run ti sọ̀rọ̀ àṣẹ rẹ̀ àti tùgbìlẹ̀ ló ti fìdí mọ́ ló ti fọ Jésù mọ̀ fọ́nrán ayé mi àní 25 yà àdókò tó wà gbé mi kó tó mọ̀ gbé mi lójú pátá àní gbogbo àwọn tó kọ́ lọ àní tàyè mi kó bẹ̀rẹ̀ pátá látàwọn kó lọ àní 25 ní orúkọ Jésù rẹ̀ ṣe bẹ́ẹ̀ ni àní gbogbo nǹkan láti bó ní láti fi sọ ayọ̀ gbogbo àwọn tó ti bẹ níwájú àní làbẹ̀ láti rí ibi Jésù Kristi kárí wọnú ìdúpọ̀ àtàwọn ọdún mìíràn lọ bàbá ní orúkọ Jésù Kristi àní àìtọ́ ìṣẹ́kọ̀ ya ẹ̀bẹ̀rẹ̀ sí kí wọ́n lé mi lọ́bàá ní orúkọ Jésù ní àìtọ́ ìṣẹ́kọ̀ ya ẹ̀bẹ̀rẹ̀ sí kí wọ́n lé mi ẹ̀bẹ̀rẹ̀ sí kí wọ́n lé mi ní orúkọ Jésù àní ojúṣe ní èyí ìdí mo ṣe pàdé àṣẹ fún gbogbo ẹ̀yà ń gẹ̀rọ ìṣẹ́ oníròyìn ayọ̀ ẹ̀bẹ̀rẹ̀ kámi láti mọ jẹ́ àbí fún mi ẹ̀bẹ̀rẹ̀ kámi láti mọ jẹ́ àbí fún mi ẹ̀bẹ̀rẹ̀ kámi láti mọ jẹ́ àbí fún mi àní kò sí ìdíwọ́ àbí jìnnà kankan fún yín mọ́ bẹ́ẹ̀ ni kò sí ìdíwọ́ jìnnà kankan fún èmi náà àìpé kẹrin kàmí
lára láti mọ iṣẹ́ mi fún láti mọ kí gbogbo iṣẹ́ tó mi kọ́ mọ tèmi lọ́wọ́ àyè tó pé kí ọlọ́run àṣekè pàṣẹ ọ̀rọ̀ rẹ̀ àyè sínú ayé mi ṣe kò sí ìbàjẹ́ kan fún mọ́ ó ti pàṣẹ ọ̀rọ̀ tí gbogbo ṣe tèmi kò sí ìbàjẹ́ kan fún mọ́ ìtẹ̀síwájú gbé àrùn lóko tẹ̀lé ẹ̀bẹ̀kẹ́ láti mọ iṣẹ́ mi fún ní orúkọ Jésù ẹ̀bẹ̀kẹ́ láti mọ iṣẹ́ mi fún ní orúkọ Jésù àṣẹ ní àyè tó pa ní orúkọ Jésù. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ ṣòfò dànù ẹ run dànù gbogbo ẹ̀yin tẹ́ pera ní ayọ̀lẹ́dánira àfogunjani tẹ́ sọ pé ẹ kò ṣe tá àti jáwọ́ nínú ibi ṣíṣe èmi ò fẹ́ mẹni tẹ́ ń ṣe ibi tẹ́ wà kọ̀ọ̀kan mi ṣùgbọ́n ohun kan tó kàn mí ni pé ẹ run dànù ẹ ṣòfò dànù ẹ ṣègbè lákòókò síbi kankan àti ẹ̀yin àti ilé àtúndà àti gbogbo agbọ́n àti ìjọba àti pẹ́pẹ́ yín gbàgbọ́ pátá orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹni tẹ́ ẹ jẹ́ kọ̀ọ̀kan mi bó lẹ ṣe wà kọ̀ọ̀kan mi bó tẹ́ wà bí bó tẹ́ súnmọ́ ìṣẹ́jọ́ kọ̀ọ̀kan mi mo pàṣẹ mi ò dábàá àdé ṣòfò dànù àdé jẹ́rún dànù àti ẹ̀yin àti ilé àtúndà àti gbogbo agbára àdé rún dànù ètí gbogbo ẹ̀ tẹ́ pé ìka ènìyàn ẹni bẹ́ẹ̀ ni búburú ni tẹ́ sọ pé ẹ kò ṣe láti jáwọ́ nínú ibi ṣíṣe àní fún ìyọnu àbí fún ìnilára àní fún ayé mi àbí fún ṣẹ́rọ̀ àbí fún ìjọba àbí ohun kò ti ṣe tèmi èmi ò dábàá orúkọ Jésù mo pàṣẹ ní ẹrún dànù àdé mi ò dábàá mo paláṣẹ orúkọ Jésù ẹrún dànù àti gbogbo agbára àti ilé àtúndà àní ẹrún dànù àti tó kájà ti kọ́ pé kí oṣù àtàjọ kọ́ mọ̀ sí wà láàyè àti kọ́ nípa àti pé ẹnikẹ́ni ọgbọ́dọ̀ yọ mẹ́ ẹni yòówù kọ́ wù kọ́ tí wọ́n ti yọ lẹ́nu fún mi àti kó ṣe tèmi àárùn dájọ́ ti rẹ̀ gẹ́gẹ́ àti ìdí gíga nípa àmọ́ àní ẹrún dànù ẹ̀sùn dànù èmi ò dábàá ní pàṣẹ ní ẹrún dànù ẹ̀sùn dànù àṣẹ ní eléyìí kì í sábà ní orúkọ Jésù gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ẹ kò ṣe tájáwọ́ nínú ibi àbí yẹn àbí ní àbáyé mi àṣẹ ọ̀rọ̀ àtagbára Ọlọ́run àlàyé àìdó ti fìdí mílẹ̀ ní ayé mi Ọlọ́run ti sọ̀rọ̀ ti sọ̀rọ̀ ti pàṣẹ rẹ̀ àìdó ti fìdí rẹ̀ mílẹ̀ ayé mi àní pé ẹnikẹ́ni tó gbọ́ yọ mí àbí ní mi àmọ́ ìjọba pa ní àṣẹ àní orúkọ Jésù kò sí àìrí gbogbo ẹ̀yin tẹ́ pẹ́ ní kàní ayé lẹ́nu àìrí tẹ́ pẹ́ ní àdínnára àfọwọ́gbọ́n àbí yíyọjọ́ àbí àbí ṣòwò ṣe tẹ́lẹ̀ àní ẹrún dànù ẹ̀sùn fìdá báyìí ìjọba pé èmi ò ṣe dágbó èmi ò ṣe yọlọ mi ò ṣe nira mọ́ àní mi ò ṣe pẹ́rù jùlọ mi ò ṣe jẹ́lọ náà mọ́ ó àní orúkọ Jésù mi ò ṣe fà kókó rẹ̀ ṣòfò mọ́ bẹ́ẹ̀ ni àṣẹ òṣèṣẹ́ mi kọlu mo pàṣẹ ní ẹrún dànù àní ẹ̀sùn fìdá nù àní ẹrún dànù àní ẹ̀sùn fìdá nù ní orúkọ Jésù àní ẹrún àtẹgbọ́ àti lẹ́yìn àtúnú gbogbo àní ẹ̀sùn dáì sí àánú kankan. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún àwọn àṣẹ àtagbára ọ̀rọ̀ rẹ èyí tí wọ́n ti fọ̀ sínú ayé mi èyí tí wọ́n ti kọ́ sí mi àní èyí tí wọ́n tún pa sínú ayé mi láti mú kí 2025 bẹ̀rẹ̀ látàkókò yìí lọ kó jẹ́ oṣù ìkórè ayọ̀ tí ọ̀lẹ́gbẹ́ tó ga tó tayọ jùlọ àlèmọ́ lè gbàgbé fún mi mo dá gbogbo kọ́ra mo mọ̀ sọ wípé ṣe ètò pé ayé mi ò tún wálẹ̀ mọ́ bí kò sí pé yọmọ fọ̀ nínú ògo sí lójoojúmọ́ ní ọ̀tún fún rere àti gbogbo tí ìsìtẹ̀ nípa bàtà gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ ayé mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ ẹ̀mí àwọn wòlíì mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ ìjìnlẹ̀ ìfẹ́ mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún àwọn àṣẹ àtagbára ọ̀rọ̀ rẹ náà èyí tí wọ́n ti kọ́ sí mi èyí tí wọ́n ti fọ̀ sínú ayé mi èyí tí wọ́n ti gbé sínú ayé mi àyìn tí wọ́n ti mú kí ó yí ìta ayé padà sí rere àyìn láti mọ fọ̀nù láti mọ gbèrò àti gbogbo títẹ̀ nípa pátá àyìn láti mọ gbèrò láti mọ fọ̀nù láti mọ kà sínú ọ̀tún ní ògo pápá jọ fún 2025 láti mú kí 2025 àníkọ́jà ọdún ìkọ́ọ̀rì àìlọ́pẹ̀lọpẹ̀ àìlọ́pẹ̀lọpọ̀ tó bẹ̀ débi ká àríṣẹ́ àríròyìn òṣèròyìn tán bàbá mọ̀mọ́sọ wípé ṣe àyílẹ̀ mọ̀mọ́sọ wípé ṣe ètò pé àìtí gbogbo agbára tó fi jọ pẹ̀lú àṣẹ tágbọ́dọ̀ rẹ̀ àìláyà àti láyà èmi kò wálẹ̀ mọ́ àìdẹ́bi kò wo ìdíkù kan bẹ́ẹ̀ ni àìníwó tí ṣe tèmi àìníkò wálẹ̀ mọ́ bí kò sí pé àyọ̀bọ̀ ga sí òtún mọ̀ pọ̀ sí òmò gbélé ní ògójú àti wọn lọ olúwa ògo ní forúkọ rẹ̀ èyí ní forúkọ bàbá mọ̀sọ wípé ṣe àti mọ̀sọ wípé ṣe olúwa fẹ́ mọ̀sọ wípé ṣe èmi náà mọ̀sọ wípé ṣe ní gbogbo náà àní mo yìnyàn ní gbogbo náà mo gbórúkọ rẹ̀ ní gbogbo náà mo fọpẹ́ fọ ní gbogbo náà mo fìyẹn fọ mo sọ pé kábíyèsí rẹ̀ ọba àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run èjì ní fẹ́ gba ògo olúwa gba ẹ̀yìn olúwa gba ògo olúwa gba ẹ̀yìn olúwa gba ògo olúwa gba títí ayé lèmi ọmọ èèyàn tí mo gbórúkọ rẹ̀ oṣù ọlọ́run alóbìjú oṣù ọlọ́run ló rẹ̀fẹ́ èmi àwọn olè àgbà gbogbo ògo àgbà gbogbo àgbà gbogbo àgbà gbogbo lẹ́sìn májọ sọ yàmọ̀ gba ògo lọ yàmọ̀ gba ẹ̀yìn lọ yàmọ̀ gbogbo lọ yàmọ̀ agbára àti nẹ́ẹ̀mí máa tàṣọ láti mọ̀ sọ̀rọ̀ bó ṣe kalẹ̀ àyè láti mọ̀ kọ̀ láti mọ̀ bọ̀ láti mọ̀ dára láti mọ̀ fi tóbi lẹ́kàn agbára àti nẹ́ẹ̀mí máa tàṣọ láti mọ̀ sọ̀rọ̀ bó ṣe kalẹ̀ lọ ìwà náà láti mọ̀ fi hàn bó ṣe fi hàn lọ iṣẹ́ agbára láti mọ̀ jẹ́rẹ̀ bó ṣe wá jẹ́rẹ̀ agbára bó ṣe wá láti mọ̀ náwó agbára ẹjọ́ àti láti mọ̀ súrè sínú ayé nǹkan bó ṣe lọ àtàwọn àtàwọn àyè àti ẹni tó wà ní orúkọ Jésù kí ògo yóò tó mọ̀ jẹ́ bó ṣe ṣe òṣìṣẹ́ tó kúrò ti ṣe ìyìn ògo láti pẹ́ ní forúkọ mẹ́ta mẹ́ta. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi gbogbo ògo ló yẹ ọ́ o bàbá 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 gbogbo ògo ló yẹ Ọlọ́run ọba àwọn ọba bàbá rere tọmọ ìyá àwọn ọmọ
tí ń tẹ́sí ta àwọn ọmọ rẹ̀ nígbà gbogbo lóòrèdóòrè tó sì ń fi ohun gbogbo tọ́tọ́ àtọyẹ fún àwọn ọmọ rẹ̀ nítorí pé kí ni ó ti sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé rẹ̀, sínú ayé mi, sínú ayé ẹnìkọ̀ọ̀kan wa. Ó gbọ́ títí wa, ó sì dá wa láre. 2025 ó ti bùkún fún ẹnìkọ̀ọ̀kan wa, ó ti yà sí mọ́ fún ẹnìkọ̀ọ̀kan wa, ó ti ṣe lọ́dún ògo fún ẹnìkọ̀ọ̀kan wa, ó ti ṣe lọ́dún gbéga fún ẹnìkọ̀ọ̀kan wa. Kò tún sí ẹnìkan àbí ohun kan tó tún lè dá ẹ̀mí dúró, tó lè dá odò, tó lè dẹ́nikẹ́ni nínú wa dúró láti lè fọ̀ nínú ògo, láti lè gbilẹ̀ nínú ògo, àyàfi tí ìwọ gangan fúnra rẹ̀ tó bá sọ pé kí ni kọ́lọ́n kó sún sẹ́yìn fún ọ nìkan yàtọ̀ kó. So fún díẹ̀ yìí gbogbo ògo ló ṣe ọlọ́run àwọn ọlọ́run, olúwa àwọn olúwa, láì àti láíláí ní orúkọ ti Jésù Kristi olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Lẹ́ẹ̀kan sí àkó palẹ̀mọ́ ọdún ìbí Jésù Kristi èyí tó ti wọlé tán, ìjẹ́ pé ní ọ̀sẹ̀ tí ń bọ̀ òun ni a ó ṣe àsùn ìbí Jésù Kristi àti ọjọ́ kejì a ṣe kíni àjọyọ̀ ìbí Jésù Kristi ìtàpé ní ọdún Christmas carol. Lẹ́yìn rẹ̀ àtúnkù palẹ̀mọ́ bẹ́ẹ̀ sí pé àjọyọ̀ àlàjá ọdún 2024, bẹ́ẹ̀ ni àsìkò palẹ̀mọ́ àjọyọ̀ ọdún tuntun 2025 ní orúkọ ti Jésù Kristi. Gbogbo àwọn ọdún wọ̀nyí nínú ọ̀pọ̀lọpọ̀ ìbùkún, ògo, ọlá àti ìgbéga tó ga tó lẹ́gbẹ́ tó ní òdiwọ̀n láti gbé yọ gbogbo ayọ̀ àwọn ọdún wọ̀nyí. Ohun gbogbo tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá sí nílò láti fi yọ ayọ̀ àwọn ọdún yìí ní ànító àníṣẹ́kù àní àkùnwọ́dàṣẹ́ tó bẹ̀ jáde kò sí lágbàdé bí wípé kíni ìtọrẹ yẹn yóò ti pọ̀ jù fún ẹnì kọ̀ọ̀kan wa láti ṣe ìtọrẹ fún àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ yẹn, fún àwọn tí wọ́n ń jalá ní kì í ṣe àwọn tí ó ṣe kíni tẹ́ pé ó ṣe fún tí wọ́n sì padà pé àwọn san fún ọ padà. Ní orúkọ Jésù Kristi Ọlọ́run yóò pèsè rẹ̀ fún wa ní kíkún ní àìtó àìṣẹ́kù ní orúkọ ti Jésù Kristi. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ mo tún rán wa létí wípé kíni ẹ má jẹ́ ká gbàgbé ìjọba ọ̀run ó kù sí dẹ́dẹ́. Ìpadàbọ̀ Jésù Kristi ó ti dé tán, wò múra láti pàdé rẹ̀ nígbà tí ìpè bá dún, tí fèrè bá dún, tó bá dé kájọ jùmọ̀ gòkè lọ sí ọ̀run lọ sí tẹ̀rẹ̀. Nígbà tó bá dé iwájú ìtẹ́ ìdájọ́ ká lè gbọ́ ohun ìdáláre pé káàbọ̀ ọmọdọ̀ rere bọ́ sínú ayé olúwa rẹ̀, kò sì mọ ìyẹn fada, kò sí ewu kankan fún ọ. Níjọba ọ̀run ká lè jọ jùmọ̀ pàdé pẹ̀lú ayọ̀ tó ga, kí ayọ̀ yẹn ìtí kò ṣe ròyìn tán ni kájọ wà nínú rẹ̀ láti mọ iyọ̀, láti mọ gbólúwaga, láti mọ ìjọ ológo, láti mọ fọpá àtògo forúkọ lókè ọ̀run. Agbára àti okun àti ìmísí ọgbà àti màtó ìtẹ́ni kọ̀ọ̀kan wa nílò láti mú kéèkó kó ṣe ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún wa. Oore ọ̀fẹ́ àti àánú gangan tá a bá tún nílò, nítorí pé oore ọ̀fẹ́ àtàánú ni, oore ọ̀fẹ́ àtàánú là nílò lọ́pọ̀lọpọ̀, nítorí pé kíni ẹrẹ́rẹ́ kan kò sí kíni o kò sí, ẹni tó pé kò sí kíni o kò sí. Oore ọ̀fẹ́ àtàánú àti ojú rẹ̀ àti ìyọ́nú Ọlọ́run alààyè àti ti Jésù Kristi ọ̀yà lọ́pọ̀lọpọ̀ láti lè délé sinmi, láti lè wà láwọn tí wọ́n ní ayọ̀ púpọ̀ ní ọ̀run. Kọ́lọ̀ kó yọ̀ǹda fún wa ní ànító àìṣẹ́kù náà ní àkọsẹ̀ ní orúkọ ti Jésù Kristi olúwa wa. Àmín 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 ní orúkọ ti Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run adánimọ̀ gbàgbé, ìyìn dúró de ọ lẹ́nu mi bàbá rere o. Ìwọ lọ́lọ́run òtítọ́ o, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run adánimọ̀ gbàgbé, ìyìn dúró de ọ lẹ́nu mi alágbára ńlá. Ìwọ lọ́lọ́run òtítọ́ o, ìwọ lọ́lọ́run òdodo, ọba àwọn ọba. Ìwọ lọ́lọ́run adánimọ̀ gbàgbé, ìyìn dúró de ọ lẹ́nu mi ní orúkọ Jésù Kristi. Bàbá ọmọ ẹ̀mí mímọ́, gbogbo ògo àti ọlá la dá padà sọ́dọ̀ rẹ̀ àtàwọn tí wà níbí àti gbogbo àti wọn gbogbo àti wà níbi yóò kó òkú lè wà aṣọ ikú ṣe gbà ọpẹ́ àti ẹ̀yẹ fún títí bẹ́ẹ̀ àtàgbára inú ayé wa, fún àṣà àtàgbára rẹ̀ ètí wọn kọ sí wa, ètí wọn fọ̀ sínú ayé wa, ètí wọn mú kí ọmọ mú káyé wa kọ́ mọ gbòòrò kọ́ mọ fọ̀ nínú ògo ní ọ̀tún lójoojúmọ́, tí ó tún mọ fọ̀ nínú ògo ní ọ̀tún lójoojúmọ́. Pàápàá jùlọ fún 2025 ètí wọ́n ti ṣe ní ọdún ògo ọdún gbéga fún ẹnì kọ̀ọ̀kan wa, àmọ́ lóore bàbá gba ọpẹ́ àti ìyẹn wa. Nítorí pé 2025 láti àkókò ìlọ àwa ti bẹ̀rẹ̀ sí kóòrè rẹ̀, a bẹ̀rẹ̀ sí jèrè rẹ̀, a bẹ̀rẹ̀ sí jàǹfààní rẹ̀ tí gbogbo agbára tó fi ní pàṣẹ àtàgbọ́ tí wọ́n ti rántí aṣọ gbogbo ṣe gba ọpẹ́ àti ìyẹn títí láwọn mọ ìyàn láti mú gbórúkọ rẹ̀ ga, ògo ìyàn láti forúkọ rẹ̀. A gbàdúrà lórúkọ Jésù Kristi olúwa wa. Àmín àmín
àmín ní orúkọ Jésù Kristi. Oore ọ̀fẹ́ ti bàbá, oore ọ̀fẹ́ ti ọmọ, oore ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́, ó ṣúre fún wa, ó bùkún wa, ó gbé wa ró, ó gbé wa ga. Gbogbo àwọn ọdún tó ń bẹ wájú wa ayọ̀ àlàáfíà pé láfi ṣe àwọn ọdún yẹn. Ó yá àní ohunkóhun kan agbára kan bẹjọba ìjọba kan àìtọ́ bá fẹ́ dúró lójú ọ̀la pé ká mọ̀ fàyè àti inú dúdú àti ohun gbogbo rere tí ayé nílò láti fi sọdún yẹn àgbẹ̀nádà ní orúkọ Jésù Kristi. Ìjọba ọ̀run kò sì ní bọ́ sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ 2025 náà ní orúkọ Jésù Kristi láti àkókò ìlọ pẹ̀lú àṣẹ àtagbára ọ̀rọ̀ Ọlọ́run ètò ti gbè sínú ayé wa tó ti fọ́ sínú ayé wa ni àgbèrè sí jèrè rẹ̀ báyìí láti àkókò ìlọ nígbà táwa tó wọ 2025 yẹn àwọn ènìyàn ò ní dá wa mọ̀ mọ́ nítorí pé kí ni a ti kúrò ní ìsàlẹ̀ a ti wà ní òkè níbi tó ga jùlọ. Ìjọba ọ̀run pẹ̀lú kò sì ní bọ́ sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Hallelujah méje. Hallelujah 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 hallelujah. Ògo fàlókè. Amen. 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 Amen.